ṣé o pé lẹ́sẹ̀kẹsẹ̀ mi lọ sórí Facebook o mo ní pé disagree ẹ̀ ó ní owó ni mo ní disagree ẹ̀ mi ìfẹ́ wò nígbà tí mo wá ṣe gbogbo nǹkan tán ní bíbá lálẹ́ mo ṣẹ̀ṣẹ̀ wá pe ọ̀rẹ́ mi kíní tó ọ̀rẹ́ mi sẹ́ndì sí yẹn kíní àwọn ọlọ́pàá yẹn kíní tí wọ́n pa ọmọ Ìyábọ̀ Òjó yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá pe ọ̀rẹ́ mi inú bí ọ̀rẹ́ mi ó ní nǹkan tó yẹ kó gbé sórí pé mi ní kò disagree ẹ̀ ìgbà tí mo wá ṣe tán pátápátá mo wá pe ọ̀rẹ́ mi padà mo wá sọ fún ọ̀rẹ́ mi pé ṣé o mọ kíní tí wọ́n gbé síbẹ̀ yẹn wàá rí pé irọ́ ni ọ̀rẹ́ mi bá mi jiyàn mo ní òde ń bá mi jiyàn mo ṣe pé Nàìjíríà nìyẹn ó ti yẹ yín sí mo ṣe pé àwọn ọlọ́pàá gangan ní Nàìjíríà ó pè yín sí yín ní sọ bí tí mo pè wọ́n sẹ́ni kíní ẹ̀ sí mi WhatsApp mo ní kẹ́ ẹ jọ torí mo tún lọ sí Nigerian police gangan péjì wọn gangan mo ní ẹgbẹ́ mo ń báyàn sọ bíbá pé irọ́ ni ẹgbọ́ kíní tí wọ́n ṣe yìí ẹgbọ́ ṣé tòótọ́ ni news yìí torí pé mi ì rí lórí péjì Nigerian police mo wá lọ sí orí ìfẹ́ ẹ̀yin èèyàn tẹ́ bá jẹ́ Ìyábọ̀ lè ti ṣẹ̀yìn o lórí ọ̀rọ̀ Mohbad ó lè ti ṣe nǹkan tí ẹ fẹ́ ṣé kò yẹ sí mi sí nínú sí mẹ́rọ bọ̀ kíní tí ẹ gbé jáde yẹn ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ ẹ ti rí opportunity láti gba justice fún Mohbad ẹ ṣe dáadáa ṣé kò yẹ yín sìn ẹ má ṣe saga ọlọ ẹ má ṣe saga tí wọ́n bá tiẹ̀ sọ pé ní side ti àwọn wọ́n gba gbogbo justice jẹ́ ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn tó bí pé number one ẹ mọ̀ kọ́ tí ẹ kọ́ sí inú kinní yẹn ni inú kinní paper yẹn ẹ kọ́ síbẹ̀ pé Ìyábọ̀ jẹ́ murderer ó wà wanted why ló ṣe máa wà wanted bí mo ṣe sọ fún ọ̀rẹ́ mi ẹ jẹ́ n sọ fún mi bí mo ṣe sọ fún ọ̀rẹ́ mi ìgbà tí mo dé padà lálẹ́ mo pe ọ̀rẹ́ mi mo wá pe ọ̀rẹ́ mi mo wá sọ fún pé wo kinní tí wọ́n kọ fún Ìyábọ̀ yìí ẹ mọ̀ péjì tó wà péjì èèyàn kan ṣoṣo ló wà lórí Facebook yìí o ẹ má gbàgbé pé mo mọ̀ search dáadáa anything tó bá wà lórí Facebook mo mọ̀ search nígbà tí mo ti pe àwọn ọlọ́pàá yẹn tán mo fẹ́ mọ̀ péjì tó gbé kinní yẹn síta péjì ẹyọ kankan gan Sodiq Shina Sodiq Ọlásùnkànmí Wealth òun ló gbé kinní yẹn síta tó ń gbé pẹ̀lú Lizzy ọmọ manager Lizzy ló gbé kinní yẹn síta so it is between Lizzy lọ circulate kinní yẹn àwọn nìkan ló generate ẹ àwọn ló ṣiṣẹ́ yẹn níbẹ̀ yẹn ṣé kò yẹn wọ́n lọ sí wọ́n pe ọ̀rẹ́ mi pé ṣé orí ń sìn pé mo sọ fún ẹ tí wọ́n bá ń ṣe nǹkan Ìyábọ̀ lè ní títí ẹ lọ́wọ́ o ẹ máa gbọ́ o lórí ẹ̀wọ̀ justice for Mohbad lè ní títí ẹ o ṣé kò yẹn sìn but ẹ wá wo kíní fake tí wọ́n gbé sí Ìyábọ̀ yẹn oh no ẹ jẹ́ lọ gbé original wa níbo lọ original yẹn wà nù ta ló ní ok olóyè búkú ọmọ yẹn lónìí níbọ̀ olóyè búkú ẹ̀ ló ọ̀dọ̀ olóyè búkú ọmọ yẹn ló wà. Yeah, mo ti rí ẹ má wọrí mo ti rí ọmọ yẹn ló ní page yẹn ọmọ Shina yẹn ẹ má bá yín ka nǹkan tán kó sí gangan torí pé Nigerian police wọ́n ti cover títí wọn I'm so happy ẹ mọ̀ pé àwọn bá ṣe wà á kàwé lọ títí o but ọgbọ́n ti pọ̀ jùlọ ọpọlọ wa ti máa ń ṣiṣẹ́ jù ó ti yé yín ẹ má gbọ́ nǹkan tí wọ́n kọ o wọ́n kọ pé name ẹ má gbọ́ o wọ́n kọ gbogbo bullshit yìí àkà yẹn wọ́n wá sọ pé Ìyábọ̀ Òjó wọ́n kọ orúkọ ẹ̀ marital set wọ́n ní single mother wọ́n ní bolo ti wá wọ́n ní Ondo state wọ́n kọ address ilé Ìyábọ̀ gangan wọ́n kọ síbẹ̀ wọ́n wá kọ síbẹ̀ pé occupation wọ́n wá kọ blogger sí mo sọ fún bẹ̀bí pé ṣé o mọ̀ yí pé èèyàn tó ṣe kinní ṣé o mọ̀ pé Lizzy ó ní báwo mo ṣe mọ̀ mo ní lọ search lórí Facebook the only place tó máa ti rí òun ni ọ̀dọ̀ Sodiq Ọlásùnkànmí tó jẹ́ manager Lizzy tó ń gbé pẹ̀lú Lizzy ọdún ẹnìkan ló wà òun ni kinní tí wọ́n fi pa ọmọ Ìyábọ̀ Òjó tí ẹ̀yin èèyàn bá ń ṣe èmi ò sí ní sẹ́ẹ̀tì èmi ò sí ní ìtìwọ̀n mi ó ti yẹ yín sí so tó bá sọ yí pé Ìyábọ̀ Òjó wà lọ́dọ̀ àwọn tó pa Mohbad a máa ní problem Ìyábọ̀ Òjó mo ń sọ fún yín láti ilẹ̀ ó ti yẹ yín sí èmi ò ní favour èmi ò ní di favour kankan láti ọ̀dọ̀ Mohbad láti ọ̀dọ̀ Wùnmí láti ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó mi ò ní di favour kankan lọ́wọ́ ṣùgbọ́n tí ẹ bá fẹ́ sọ yí pé ẹni tó pa Mohbad Ìyábọ̀ Òjó orúkọ ò ní sílẹ̀ ó ti yẹ yín sí ṣé mo pé àwa ń gbèjà Mohbad òun ń gbèjà Wùnmí ṣe pé à ń ṣe kankan náà bọ́kẹ́ wá sọ yí pé bí pé ìwé ẹ̀yìn tẹ̀ ń gbèjà Mohbad sí kọ́ wọ́n sọ pé ẹ wà lára àwọn tó pa nǹkan tó ń ṣẹlẹ̀ sí Ìyábọ̀ nìyẹn báwo ni ìjọba Nàìjíríà God be in a mind let your mind be kí ni English ni mo kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ English yẹn le gan ó ti yẹ yín sí be truthful to yourself ó ti yẹ yín sí Nigerian police fún ara wọn ò tí bí gan fada wọ́n sọ pé Ìyábọ̀ wà ó pa Mohbad wọn ò tí lè ṣe ó ti yẹ yín sí tó bá máa wá ikú tó pa tó fẹ́ ṣiṣẹ́ yẹn dáadáa wọn ò ní mú Ìyábọ̀ mọ́ wọn Ìyábọ̀ máa ní ìdí
tó ṣe ń protect Wùnmí the only thing tí Ìyábọ̀ ẹ̀sùn tó máa fi kan Ìyábọ̀ nìyẹn ṣé kò yẹ yín sí Ìyábọ̀ máa ní ìdí nítorí pé ṣé tí gbogbo kíní ìtẹ̀ ń ṣe yìí irú gbogbo kíní ìtẹ̀ ń ṣe yìí ẹ fi ń bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ you don't get it ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè fi ń bàjẹ́ ṣé kò yẹ yín sí Lizzy dẹ̀ lo avenue justice for Mohbad láti fi enter so many you guys Lizzy lo justice for Mohbad láti fi enter so many you guys ṣé ilé kí ló wúkọ gẹ́ẹ̀tò àdírẹ́sì tó wà ní tó ṣẹ̀ṣẹ̀ bímọ láìpẹ́ yìí tóun àtọkọ ẹ̀ ń jà lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣé Ìyábọ̀ Òjó náà ló kọ̀ sí ẹ̀ kí ló dé tí ẹ̀ máa ronú kí ni Lizzy kí ló kan Lizzy pé kí mo Naira Marley bọ́ síta nígbà tí ohun Naira Marley ló fẹ́ bọ́ síta kí ló dé tí ẹ̀ jẹ́ kí àwọn èèyàn máa ń ta yín ṣé kò yẹ yín sí ẹ̀yin tẹ́ ẹ support justice for Mohbad ẹ má bá wọn gbé kíní sí kiri o ṣé kò yẹ yín sí nígbà tí a wà lánàá ọ̀dọ̀ Sodiq Ọlásùnkànmí Sodiq Wealth Ọlásùnkànmí mo ní gbogbo nǹkan pátápátá mo ní nọ́mbà gbogbo nọ́mbà tó lò ti yẹ yín sí mo ní account details ṣé kò yẹ òun ló ṣiṣẹ́ yìí iṣẹ́ tẹ̀wọ́ yìí òun ló ṣe láti fi bá ti Ìyábọ̀ jẹ́ ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ wà lórí social media ẹ gbà wọlé that is most great things tí mo fi rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàwé because ẹni tí ò kàwé gan tó ka kínní ó mọ̀ yìí pé irọ́ ni wọ́n pa tẹ́tẹ̀ yẹn sì Mohbad kú Ìyábọ̀ ò sí níbẹ̀ ẹ má gbàgbé pé Ìyábọ̀ ò sí nínú ilé nígbà tí Mohbad kú ibo ni Ìyábọ̀ wà ó wà ní Canada nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ sí Mohbad ní wà ní Ìyábọ̀ Òjó wà ní Canada nígbà yìí ó travel nígbà yìí ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ sí Mohbad kí ló dé tẹ́ máa sọ pé Nigerian police kọ síbẹ̀ pé apànìyàn ẹ̀sùn apànìyàn òun lẹ kọ síbẹ̀ pé wọ́n fi sùn pé wọ́n fi ẹ̀sùn apànìyàn sùn ẹ má gbọ́ o wanted in connection with case of apànìyàn defamation kéèyàn jíyàn gbé àti kéèyàn sábà staking báwo ni Nigerian police ṣe máa fi ẹ̀sùn apànìyàn nígbà tó máa ṣe autopsy Mohbad ṣé wọ́n rí ọwọ́ Ìyábọ̀ níbẹ̀ ẹ̀yin èèyàn ẹ mọ nǹkan tẹ́ máa sọ ẹ má ba Ọlọ́run tí ń jẹ́ kẹ́ máa rí òdodo ọ̀rọ̀ ó ti yẹ yín sí nǹkan tí ò ràn sí so many people ó ti ràn sí so many people nígbà kan tí Mohbad kú wọ́n ní kò ní nǹkan kan a ti mọ gbogbo bí tí wọ́n san owó tó fi ń ṣeré owó tí wọ́n san a ti mọ àkáǹtì tí wọ́n san sí a ti ń rí òdodo ọ̀rọ̀ ẹ má fọwọ́ yín bàjẹ́ tó bá tiẹ̀ sí sọ pé irọ́ ló pa ó ti yẹ yín sí àti rí evidence wọ́n gbé evidence WhatsApp jáde wọ́n gbé gbogbo ẹ̀ síta bó ṣe ń sanwó àkáǹtì tí wọ́n gbé jáde gbogbo kíní ẹ̀ àti rí orí everybody kọ́ ní kò pé ẹ má gbé wọ́n wọn kó báyìí ẹ bá fẹ́ ṣe ṣó ẹ ṣe pé fún Ìyábọ̀ ẹ jáde ẹ ṣe bọ́ ìbániláyé jẹ́ yìí ẹ mọ̀ yìí pé ọlọ́pàá lè ṣe nǹkan tó yẹ pé wọ́n máa fi mú ẹni tó ṣe kíni ọlọ́pàá ibikíbi tó bá wà ṣé ẹ ti gbọ́ nípa àwọn tí ọlọ́pàá ń sọ káàkiri sí ẹ ti gbọ́ nǹkan táwọn Nàìjíríà sọ wọ́n ní ìlúkìlú tó bá wà wọ́n gbé ẹ wá wọ́n jẹ́ kó wá jẹ́jọ́ yìí ṣé kò yẹ yìí one thing or the other ẹ̀yin tẹ́ ẹ̀ hate Ìyábọ̀ Òjó one thing or the other because mi more reason why tẹ́ ṣe hate ara yìí ẹ̀ ń ṣe justice for Mohbad kí ló dé tí máa ṣe hate ẹ̀ tó bá jẹ́ ti Wùnmí ló jẹ́ èmi ò ṣe ti Wùnmí kí ló dé tí máa mú ẹ lọ́tà mi mo ò ṣe ti Wùnmí nìyẹn kò sẹ́ni tó máa mú mi sí kí ló dé tó máa wá di ọ̀tá mi hàn kí ló dé tèmi náà máa di ọ̀tá ẹ̀ ṣebí gbogbo wa là ń wá nǹkan tó dáa kí ló dé tẹ́ fẹ́ múra yín lọ́tà kí ló dé tẹ́lẹ̀ máa jẹ́ ọ̀tá ẹ̀ because at the end of the day nǹkan tá à ń sọ ni pé à ń wá justice àbí mo ò ṣe títí ẹ o ò nídìí láti ṣe tèmi o ò nídìí láti mú mi lọ́tà mo ò nídìí láti mú ẹ lọ́tà kí ló dé tó jẹ́ yí pé jẹ́ ẹ lè gbà kí wọ́n gbé fọ́tò yín sí bíbá kí wọ́n gbé fọ́tò yín sí bíbá èèyàn tó ṣe wé nǹkan báyìí criminal gidi ni ó dẹ̀ ju ibi tó lè ti wá lọ ibi ẹyọ kan tó ti wá náà nìyẹn ẹ ti mọ ibi tó ti wá ẹ má wá jìnnà péèjì tó post ẹ ní gbogbo Facebook yìí péèjì ẹyọ kan ló post ẹ péèjì Sodiq Ọlásùnkànmí òun ló máa ń operate nínú péèjì àtìgbà tí mo ti gbé ojú ẹ jáde ló ti kúrò nínú péèjì tí mo ti gbé ojú ẹ jáde tí Lizzy ti ń bọ́ síta tó ti ń sọ pé wọ́n ti ń wá yín o gbogbo yín ẹ má jà fóun mọ́ o wọ́n ti ń wá yín ẹnikẹ́ni táwọn ọlọ́pàá bá bú tó bá mú òun ò ní bá yín lọ́wọ́ sí ó change péèjì ni ó change ẹ̀ sí eléyìí tó fi gbé ti Ìyábọ̀ Òjó jáde òun náà ni because gbogbo ẹ̀ ni mo mọ̀
kí ni ẹ máa gẹ́nì níbẹ̀ ṣé ẹ rò bóyá tí ẹ bá gbé wọlé jáde yẹn máa mú pé olè tí wọ́n pariwo olè fún Lizzy ní Ìdúmọ̀tà ó máa raise ìyẹn síta kò lè raise ẹ ṣé ẹ rò bóyá Ìyábọ̀ Òjó máa bá yín lọ ẹ̀wọ̀n ni mi understand ní nǹkan tí Lizzy fẹ́ ṣé òbí àti Ìyábọ̀ bá lọ sẹ́wọ̀n Lizzy ìyẹn ló máa sọ yí pé olè tó jà ní Ìdúmọ̀tà kó write it off no Ọlọ́run ìwọ náà wo orú ẹni awáyé má ṣe rere láti tó jẹ́ yí pé búrẹ́dì Agége ló máa ń bá ta ẹ̀wà sí wọ́n máa ń bá láti jìngólò wọ́n máa ń bá ta búrẹ́dì Agége wọ́n máa la inú ẹ̀ wọ́n wá tẹ ẹ̀wà sí fún torí ẹ̀ ló ṣe ba ìgbésí ayé ẹ̀ jẹ́ láti tí ò jẹ́ nǹkan kan nínú ayé láti tó jẹ́ pé 50 years ló wà kó tó wá sọ fún àgbára ayé ìwọ gan ló wá sọ fún wa pé ó kọ́lé òun fún ara ò wá sọ pé òun kọ́lé ìwọ ló wá sọ fún wa yí pé ó kọ́lé age of 50 years dìtorí èèyàn tó jẹ́ yí pé àwọ̀yé má ṣe rere ẹ̀dá ó ba lé ayé ẹ jẹ́ pátápátá wọ́n send picture ẹ̀ kan sí mi àti mo wà ní holiday mo dẹ̀ ń ṣe àdúrà fún ẹ pé no kò kí n ṣe Lizzy mo ní láti pe student yẹn padà pé níbo ló ti rí picture yìí show photoshop ẹ ni ó ní ìgbà tó ń ṣe show lòun screenshot ẹ mo ní àkó ń ṣòwò ó lóun ní sẹ́ ṣé màá lọ mí ní mo wà mí wà interested ó wá rí yamayama lórí oko tó jẹ́ wípé ìyá onímọ̀ọ́mọ́ ló ń do oko tí ò ń ṣoko Dangote oko tí ò ń ṣoko kí ló wúkọ àwọn lówó lóńgó ńlá ní Nàìjíríà ó ti torí ẹ̀ balẹ̀ ayé ẹ̀ jẹ́ Ọlọ́run ò ní jẹ́ ẹ bá mi ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ single mother ẹ taka oṣù dànù pé kẹ́ má pàdé lórí burúkú ọkùnrin tó máa sọ yín do lórí burúkú rivers ẹ̀yin tẹ́ jẹ́ single mother ẹ taka orí burúkú dànù ọkùnrin tí ò bá lè ṣe é dáadáa tó wá jẹ́ kó fẹ́ ṣe é ṣìkàṣìkà ni jẹ́ kó máa lọ́lọ́ ẹ̀ it is not a must ẹ̀wọ̀n lomi máa wò pé kí ló ń sọ ṣé kó máa ládé lórí it is not a must I'm telling you tó bá jẹ́ pé ìyá ló máa lọ jẹ níbi tó ń lọ padà síbi tó ti mọ̀ lọ bẹ̀bẹ̀ ń bẹ̀ ó bẹ́tà kó lọ pé gbogbo ará ìlú jọ kó lọ bẹ̀bẹ̀ níbi tó ti mọ̀ I'm telling you tó bá jẹ́ pé ibi tó ń lọ kò mọ̀ lọ́mọ máa fi nù ẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ padà síbi tí wọ́n ti respect yẹ má fi ìtìjú kárùn kó má bà wá 6 feet under the ground I'm telling you ṣé kò yẹ kó di dandan gbogbo akọ́la dágbádá apá máa fọkọ̀ láyé gbogbo akọ́la ní tí Lizzy wá balẹ̀ ayé ẹ̀jẹ̀ lórí oko ìyẹ onímọ̀ọ́mọ́ ó wá balẹ̀ ayé ẹ̀jẹ̀ ìwọ náà wo bó ṣe wà ìwọ ló ò ní sùn ìwọ ló mọ gbogbo àwọn èèyàn tó wà lórí social media ìwọ ló tún analyse ikú Mohbad family ìjà family mi mo wá gbé ìyá family mi mo wá gbé ó ti di ẹni tó ń ṣe analysis kí wo Àbíkẹ́ Lizzy Àbíkẹ́ tó gbé jáde pé kó máa bú mi ìwọ Àbíkẹ́ yẹn mo wo fídíò yẹn láàárọ̀ mo mi rí báyìí pé ẹ má ṣe kà ẹ má ṣe bí o I'm telling you tó bá yẹ lẹ́ni ó ṣe ṣe lọ́la kó má yẹ mọ́ jọ má ṣe bí má fi opportunity pé ó ń yẹ lẹ́ni má fi ṣe bí ṣé ti yẹ ẹ́ sí torí gbogbo àwọn tó wọ́n ń ṣe bí ó di dandan nǹkan tó máa ń pè ní universe nìyẹn tó ti rí universe tó bá yẹ lẹ́ni ó sì lè padà má yẹ mọ́ ṣé kò yẹ ẹ́ sí rọra tẹ́lẹ̀ Lizzy akó wọn síta ó yẹ ẹ máa lọ bú wọn àwọn ló ń padà no ọmọ yẹn wọ̀ṣì ẹ̀ ọmọ yẹn ló di ẹni tó ń wọ̀ṣì ẹni tó ń kúnlẹ̀ fún ẹ tẹ́lẹ̀ ẹni tó ń pè ẹ ní mọ́mì ó wá di ẹni tó ń pè ẹ ní kọ́líìgì wa ọmọ yẹn ò dáa ó di ẹni tó ń pè ẹ ní kọ́líìgì wa kò gbé sí ayé ó wọ bí ẹni máa dá kankan ní wọn nínú ohun Ọlọ́run ò ní jẹ́ pàṣọ tó gbé fún wọn èmi sọ fún wọn ni ìgbà táwọn student máa bínú mi ní kankan nínú yín tó bá dárúkọ wọn ó ń lọ ni bèè lọ́wọ́ wọn ìkankan yín gbogbo àwọn ọmọ tó jẹ́ wọn jáde ìkankan nínú àwọn student tó bá dárúkọ wọn ń lọ máa gba student mi lẹ́sẹ̀kẹsẹ̀ because they are nobody to me tèmi máa fún lésì mo sọ fún àwọn student pé kọ́ bá fojú balẹ̀ ẹgbà tí Lizzy fún wọn òun ló máa fi na Lizzy wọn wò bí àmọ̀ ìṣeré inú mama bí wọn ẹ jẹ́ ká fún wọn lésì màá ní ẹ má fún wọn lésì ẹ calm down kò sí kankan nínú wọn tó ṣẹ̀ mí wọn ṣẹ̀ mí sẹ́ẹ̀ wọn ò dẹ̀ ṣẹ̀ mí torí pé mo mọ̀ yí pé ìwọ ló gbẹ wọn lẹ́yìn jẹ́jẹ́ wọn lọ jókòó wọn kàn máa ń gbowó dátà ó ti yẹ Lizzy wọn kàn máa ń gbowó dátà ni wọn gbowó oúnjẹ kàdé fún wọn ní giveaway ìwọ ló sọ wọn di speaker ó dẹ̀ di dandan ẹ̀yin tó gbẹ wọn yẹn ó di dandan kó fi gé ẹ jẹ ó di dandan kó fi gé ẹ jẹ ẹ máa bẹ́ẹ̀ ni ayọ̀ yín student sí inú yín ò máa dùn ẹ máa wọ Lábìkẹ́ ẹ máa wọ ṣú ẹ òun ló fún ẹ ní colleague wa ó tún wá fún ẹ ní Pharaoh
orúkọ tó gbásíkì orúkọ tó dùn nínú ayé ó fún ẹ jẹ èló ló fún ọmọ yẹn nígbà tó ọmọ yẹn tó lọ sọ́dọ̀ ẹ 59,000 naira àbí 69,000 naira òun ló fún ọmọ yẹn àti àlòkù sewing machine wọn ò sọ fọmọ yẹn dáadáa ní tání pé tọmọ yẹn tó lọ ó pè mí ni mi ìmọ̀ má jẹ́ kó lọ ṣùgbọ́n ó ti ṣetán kò mọ̀ pé olórí burúkú ẹ̀dá ni ò kí ń dáríjì ẹnikẹ́ni ìdáríjì èèwọ̀ ni bí máa ṣe ń sọ fún ẹ lálẹ́ pé ó ti o gbogbo àwọn èèyàn tẹ́ ẹ ti bú yẹn á ní láti dáríjì wọn torí mi ní lè sùn lórí bẹ́ẹ̀dì mi wà ní ó ti o mi ì mọ bó ṣe fẹ́ change ẹni tó jẹ́ pé ọkàn tó fragile ó fẹ́ change ẹ̀ sí ọkàn òkúta ó mọ̀ pé kò possible láyé mi ní sùn lórí bẹ́ẹ̀dì mi mama yí lọ mama yí bọ̀ mama yí bọ̀ mama no nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè gba ohun mi ọlọ́run ò ní jẹ́ kí Facebook gba ohun lójú mi ọlọ́run má jẹ́ I love my sleep ẹnìkan kan ò kí ń ṣẹ̀ mi ó kí n láìkì ọ̀rọ̀ yẹn tí bá ti sọ̀rọ̀ yẹn bá wá sọ pé torí ẹ̀ lọ́ṣẹ̀ máa ẹ́ńtà mi torí ẹ̀ lọ́ṣẹ̀ máa ẹ́ńtà ta ló fẹ́ ẹ́ńtà mi ta ló ń kí mi ta ló wá ń bá mi yàtọ̀ sí wọn wá rajà. Forgiveness is very good because it make you to release so many nonsense àtijọ́ tó ti ráyè láti máa kígbe Ìyábọ̀ kí ló ti ṣẹlẹ̀ sí Ìyábọ̀ àtijọ́ tó ti ráyè gbogbo ọ̀nà ló ń wá láti lè dárúkọ ẹ̀ kí ló ti wá ṣẹlẹ̀ sí Ìyábọ̀ nothing. Ìyábọ̀ is looking good every blessed day bàbá máa lọ wo picture Ìyábọ̀ Òjó lọ́wọ́lọ́wọ́ báyìí láàárọ̀ yìí tó bá jí tí Ìyábọ̀ Òjó bá wẹ̀ tán kó má kun powder Lizzy Ìyábọ̀ Òjó fine jù ẹ lọ I'm telling you gbogbo ọ̀nà ló fi fẹ́ fi dàbí Ìyábọ̀ Òjó ṣùgbọ́n lóun ò fún ẹ ṣe gbogbo ọ̀nà ṣùgbọ́n Ìyábọ̀ Òjó jẹ́ nìkan tó yẹ pé ó wà multi talent oyè Lizzy ò wà talented I'm telling you the only thing tó mọ̀ ṣe jù ní kó sọ̀rọ̀ kó ṣe show kó bá tèèyàn jẹ láti ilẹ̀dẹ̀ ló máa ti bá tèèyàn jẹ ó wà multi talent bí Ìyábọ̀ Òjó can make you cry Ìyábọ̀ Òjó can make you smile Ìyábọ̀ Òjó can make you dance without hearing music wà á dẹ̀ máa jó Ìyábọ̀ Òjó is multi talent ó fẹ́ dàbí ẹ̀bọ̀ Ọlọ́run fún ẹ ṣe ó máa ń ṣe títí ẹ bí ẹni tó ti ya wèrè tó bá sọ pé òun ṣe fíìmù wọ́n máa ṣe fíìmù bí ẹni tí wèrè wà lára ẹ̀ bí ẹni tó ní agánigàn lára tó bá ṣe fíìmù ó fitting ó dídì lọ sínú Nollywood yẹn láti lọ gba celebrity orúkọ yẹn nìkan ló lọ gbà ó kàn fẹ́ máa pè é ní pé celebrity yẹn wàhálà sọ òun ṣe celebrity ìwọ ló wá sọ social media tó wá sọ fún wa pé láti ó ní calotte àdẹ̀bí calotte yẹn pé láti ló máa ń bẹ̀rẹ̀ gbogbo mọ́tò tó máa ń lò láti fún ara ẹ̀ òdẹ ní mọ́tò lẹ́sẹ̀ láti tí ò ní lé lórí láti tó sọ pé ó ní calotte tí ò ní lé lórí láti tó jẹ́ pé inú one room ló sọ pé ó ti bá láti yẹn dẹ̀ ló ní calotte kò dẹ̀ ní lé lórí kí ni Ìyábọ̀ ṣe fún ẹ Lizzy kí ló ṣe fún ẹ sọ fún ayé jẹ́ kí àwọn ayé mọ̀ yìí pé ó lè tí wọ́n dógun mú ẹ nínú ọjà òun ló balẹ̀ ayé ẹ jẹ́ kí ni ìyẹn balẹ̀ ayé ẹ jẹ́ kò sẹ́ni kankan tó súnmọ́ wọn ta ló fẹ́ súnmọ́ olè kò sí ta ló fẹ́ ṣe ọ̀rẹ́ olè kò sí ṣé o mọ̀ pé tí wọ́n bá ṣe ń jalè tó ṣe ń fọwọ́ bò tí wọ́n ti ń ṣí lójú síta pé you are a thief ṣé o mọ̀ pé yẹn ṣì dá ṣùgbọ́n ilé dáàdì wa tó gbá ski ṣé wa pa ṣé kò yẹn ṣe tí wọ́n bá ń jalè tó yẹ pé ó ṣì wà lábẹ́ wọn ò tí ì ṣí aṣọ lójú ẹ̀ pé ilé wọn ti ṣí aṣọ lójú ayé ti mọ̀ pé ó lè yẹn ṣe pé ìtorí ẹ̀ ní gbogbo àgbáyé mo sọ fún yàn mo ní ṣe o mọ̀ pé Lizzy ló ṣe kíní Ìyábọ̀ yìí ló ṣe nítorí kíní olè yẹn ni gbogbo ẹgbà tó bá ti ń wá Ìyábọ̀ Òjó wí pé mo ti post kíní èpè yẹn lẹ́ẹ̀mejì mo fi ń yí ẹ pé èèyàn tó ṣépè báwo ṣe filẹ̀ lọ́lọ́run lọ́wọ́ kò yí ẹ tí mo ṣe ń post ẹ lẹ́lẹ́kejì èèyàn tó gbé rẹ̀ ṣépè ó ní pé báyìí ni kò rí fóun nǹkan tó Ìyábọ̀ sọ ni ó pe orúkọ ìyá ẹ̀ sí o ó ti yẹ kó ṣe pé orúkọ tiẹ̀ nìkan ó ṣépè fún ra ẹ̀ ó ní báyìí ni kò rí fún òun tó bá jẹ́ pé òun ni gist lover Lizzy kí ló tún fẹ́ tó bá jẹ́ pé mi ní ẹni wọ́n wá gbé ìpè yẹn sórí péjì ẹ̀ ó ti yẹ tó bá jẹ́ pé tóòtọ́ ni Ìyábọ̀ ni gist lover tó ṣe sọ pé gist lover ló balẹ̀ ayé ẹ̀ jẹ́ ó ti yẹ sí kò yẹ kó ṣépè mọ́ ó yẹ kó má fàṣẹ sí ni ó yẹ kó ṣépè mọ́ because wọn di Ìyábọ̀ wà ní kí ló wúkọ pé kò wà ní district ẹ má bínú district ni mo wá Ìyábọ̀ wà district tó fi so ṣépè yẹn kí ló tún wá kí ló ń wá Lizzy kò yẹ kí ló wá nǹkan tí Ìyábọ̀ ò ṣe rí láyé ẹ̀ ó ṣe ní 2025 nítorí pé kí ni nítorí pé kó o lè mọ̀ yí pé mi ò ṣe ẹ̀ mi ò bá tiẹ̀ jẹ́ mo rántí ẹ̀ mi rántí tiẹ̀ ó sì ń kígbe lójoojúmọ́ ló ń gbé ṣépè gbogbo ọ̀nà tó dẹ̀ wá ń gbà wípé Ọlọ́run bàjẹ́ Ọlọ́run máa bàjẹ́ ni torí pé ó ti gbé rẹ̀ ṣépè kò dédé ó ṣe ní alẹ́ mọ́júmọ́ òru ni o
ó ṣe èpè yẹn máa lẹ́ mọ́júmọ́ òru ní àkókò tí gbogbo ayé ti sùn, ní àkókò tí Ọlọ́run máa ń ṣe àṣẹ sí ọ̀rọ̀, ní àkókò táwọn èèyàn máa ń bí Ọlọ́run tí èèyàn bá fẹ́ ṣe àdúrà. Ní táìmù yẹn Ìyábọ̀ ṣépè fún rẹ̀. Lizzy kí ló ń wá? Kí ló tún fẹ́? Kí ló fẹ́? Ìjọ tí mo wo fídíò yẹn báyìí, ó dá pé kí n sáré mú ẹnu ẹ̀ dání ni pé kó má ṣe pé torí pé gbogbo pátápátá ló ti insert. Ní Ìyábọ̀ ní gist lover. Gbogbo pátápátá ló ti insert kìíní yẹn sí wa lórí. Bóun ní gist lover. Àwọn ẹlòmíràn sọ pé kí lè pè ẹ mọ mí nìyẹn ni àwọn ìṣe pè lè wà. Àwọn ìṣe wọ̀ ẹ̀ lè wà. Èmi ò wá mọ ti lé yín o. Bóyá pè náà wọ̀ta nílé yín, bóyá àdúrà ló máa ń já sí bọ́tà àwọn ìṣe pè torí tó bá ṣe ó máa jẹ́ bẹ́ẹ̀. O ò ní ṣe kìíní yẹn kó ṣe pè, ó máa ṣe bẹ́ẹ̀ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ṣé kò yẹn ń sìn? Torí pé o ti fi àṣẹ sọ, ó di dandan kó wọlé àṣẹ lọ. Èèyàn ní gbójú gbáyà, ó ti yẹ. Kò bá ní má darí kan, kò bá ní gbé pè padà òun ló fẹnu ara ẹ̀ sọ. Àìmọye àwọn ènìyàn ńláńlá tó ń wo show yẹn tó lè ń sọ àṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Àìmọye àwọn èèyàn tó ń wo show tí Ìyábọ̀ ṣe ní live tó yẹ pé oríṣiríṣi olúgbòhùn ló wà nínú wọn. Kí ni Ìyábọ̀ lè gbé mi? Kí ni ó bá gbé mi? Kí ni ó bá tẹ̀lé? Nǹkan wo agbára mẹ́rin lọ́wọ́ fẹ́ gbélé lórí? Lọ́ fẹ́ sísí lórí? Kí ló fẹ́ gbé mi? Tó máa fi wá sọ pé ya kí Ìyábọ̀ kó tó sọ yí pé kóun tọ̀ nǹkan ńlá kóun fi yí padà. Àkókò ti lọ Lizzy. Kí ló tún wá? Àìmọye àwọn tó lólùgbòhùn lé ní àkókò tí Ìyábọ̀ Òjó ń ṣépè yẹn pé tó bá jẹ́ kóun ní gist lover. Kí ló wá? Tó dẹ̀ ń wo show yìí. Tó yẹ pé wọn ò gbọdọ̀ ṣépè. Mo ní woman kan nínú UK yìí ni. Mi ní dáwùkọ wọn o. Yeye o, mo kí yín. Ẹ káàárọ̀ mà. Ẹ ṣeun gan. May God bless you ma. Mama yẹn bínú gan. Mi ò mọ̀ níbi gangan. Ó rí gbogbo fídíò mi bó ṣe ṣá mi. Mama yẹn bínú. Wọ́n ní táìmù wo ló máa sùn, mo ní mi kì í sùn. Wọ́n ní máa pè ẹ́ lágo kan òru. Kò gbé kọ́ ẹ̀, kò gbé fídíò ni. Wá bá gbogbo òrìṣà mi sọ̀rọ̀. Mo ní màmá, ìgbà tó di aago kan òru. Mo ní ẹ kàn fi ọ̀rọ̀ Ọlọ́run bá mi wí. Ó tí mo sọ fún màmá yẹn ni. Màmá yẹn ń sunkún ni. Mo ní ẹ kàn fi ọ̀rọ̀ Ọlọ́run bá mi sọ̀rọ̀. Ó tí mo sọ fún màmá yẹn ni. Mo ní ẹ fọwọ́ tó ṣe ń jó wọn lọ́wọ́. Ìgbà tó di aago kan òru, wọ́n wọnú yóò ṣàlọ. Wọ́n ní ṣó ti wà ń wò. Mo ní mi sí ní wò. Mo ní ẹ kàn fi ọ̀rọ̀ Ọlọ́run bá mi wí. Wọ́n náà wà nínú ilé òṣàpá. Gbogbo nǹkan tó fẹ́ ni kò máa sọ. Mo ní kàn fi ọ̀rọ̀ Ọlọ́run bá mi wí. Òun ni mo fi ń kí wọn. Mo ti kọ́kọ́ kí wọn. Títí di ọ̀la ọ̀rọ̀ Ọlọ́run tí mo sọ yẹn, òun ni màmá yẹn máa fi ń bá mi wí. Ó máa ń ṣàdúrà fún mi ni. Kò nígbàgbọ́ pé mo lè sọ bẹ́ẹ̀. Kò nígbàgbọ́ pé mo lè sọ bẹ́ẹ̀. Nílé ayé yìí, Ọlọ́run nìkan ó ti yẹ ẹ́ sì tí èèyàn bá ṣẹ̀ ló bá ti fà lé Ọlọ́run lọ́wọ́. Even Júpítà kò lè gbá kalẹ̀. Ẹni tó lágbára jù nílé ayé yìí, ṣé o mọ̀ pé kò lágbára ju Ọlọ́run lọ? Kò ní lè gbá kalẹ̀. Ìdájọ́ tó dà nìyẹn. Ṣùgbọ́n tó bá sọ yí pé o fẹ́ gba revenge by yourself, ó ṣeé ṣe kó kú sọ́nà bí èéfín, ó ṣeé ṣe kó má débẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn oore tó yẹ kó súnmọ́ ẹ, ó ṣeé ṣe kó má lè dọ́dọ̀ ẹ. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí Lizzy nìyẹn. So many things ló bàjẹ́ fún. Ọlọ́run bẹ́ẹ̀ tún ṣe. Àdúrà tèmi ni fún un. Ọlọ́run bẹ́ẹ̀ tún gbogbo nǹkan tó ń bàjẹ́ fún un. Nítorí pé tani pé o bá dákẹ́ gbígbó. O rántí ìgbà tó ṣí ṣọ́ọ̀bù yẹn, tó ṣí mọ́ yẹn. Ó ní o jàmọ́ nísìnyí o ní lè jàmọ́. O ní ṣe kíní kan mọ́. Kò sí jàmọ́ nísìnyí o fẹ́ ṣe business yẹn ni. O rántí àṣegbà yẹn gangan ni ìjà máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àṣé o lè filẹ̀ sọ́lọ́run. Téèyàn bá ti rin ìrìn àjò èṣù, o mọ bí mo ṣe sọ fún ẹ. Àwọn pípù yìí wọn ò kú bí mo ṣe sọ. Ó ti rìnrìn kò sí kankan tó kú, ó tún dá fún wọn ni. Mo ní jẹ́ ká wá sọ́dọ̀ Jésù tí mo ṣe wá yìí. Ó ti lọ sí ọ̀dọ̀ èṣù títí. Ó sì kankan nínú wọn tó fòṣánlẹ̀ tó kú. Ẹsábọ̀dù tó rò bóyá ó ń sìkì nígbà yẹn kò kú. Ẹsábọ̀dù tó ti ń fáyìn padà kò kú. Ẹsábọ̀dù tó ti ní lọ́kàn pé wọn ò ní pẹ́ sí. Gbogbo àwọn èèyàn tó wà nínú ibi tó máa ti ń flag gbogbo pátápátá ni mo sọ pé Lizzy máa ti sọ pé Ẹsábọ̀dù ní pẹ́ kú kò mà ní pẹ́ kú kẹ máa tún lọ yọjú wò báyìí gbọ́ ló kú sí nǹkan. Gbogbo ìgbà tí wọ́n sọ pé níṣẹ́ mo sọ fún yẹn pé ṣé kò lè lọ ra ginger ní ẹsẹ̀ kò lọ ra ginger torí kó má bàa kú. Ẹsábọ̀dù ó mà tún ta pẹ́ńpẹ́ń padà. Ẹsábọ̀dù kàgùn wípé kò bẹ̀ sí gbẹ. Ẹsábọ̀dù dẹ̀ ta sáyé padà kó máa kú. Ẹjọ́ tó bá jẹ́ èèyàn bẹ́ẹ̀ yẹn Lizzy, ó yẹ kó give your life to Christ and leave these people in truly
Search your conscience. It's truly all these people, they offended you. Leave them to Almighty God. Let God Almighty answer them. Take your long share. You waste your woman. Oh, my do what to waste. Nearly a year. Oh, my do to waste. You want to waste your woman. One of what to share from Abike. You don't believe. What you believe of my minimum did for Abike? What you believe? Oh, disappointing way. Abike mama binu. I'm a binu ko wa ba na mayewa ni ogbe na nja. Eni o de ni se. Oya Abike. O mama binu pa na mayewo dide. Mo ni dide. It's here because we come right person to lawyer ko lo ba ni. Right person to lo ba gangan ni Dorcas. O ye yin ni. Ti Lizzy ti gbe yin right person gangan ni Dorcas. Because àwọn yen ló ti ń ṣiṣẹ́ láti lẹ̀. Mi ní dìde torí pé ó ti nígbàgbọ́ pé mi ni ma dìde. Mo ní dìde. Right person gangan ni Dorcas but ó kàn wá sí one person. Wá hate me gan. But ó kàn mọ̀ yí pé mi ò ń ṣe ni tó máa hate. It's here because mi ò ní lè gbà ẹ́. Because ó máa di case mi náà. Èmi ò fẹ́ like Nigeria kò sí nǹkan tí fẹ́ ṣe mi. Èèyàn ibi ni Lizzy. Tó ṣe wà yẹn, inú ẹ̀ máa ń dùn. Òun tó sọ pé Ìyábọ̀ Òjó máa ń gbé àwọn èèyàn lọ sẹ́wọ̀n. Inú òun máa ń dùn láti bà tèèyàn jẹ́ ni. Inú ẹ̀ máa dùn ni. Ó fẹ́ fi Àbíkẹ́ lórúkọ ọmọ yẹn. Àbíkẹ́ ó fẹ́ fi ṣẹlẹ́yà lórí social media ni. Ṣùgbọ́n Dorcas ni right person. Mo sọ fún yàn kan, mo ní pé ọmọdé yóò dẹ̀ mọ right person tó yẹ kó lọ bá o. Oh my God. Dorcas dẹ̀ ni right person tó yẹ kó lọ bá o. Ó ṣe mi. Ni ó ṣe right person. Because má gbàgbé pé àjọ ṣiṣẹ́ fún Lizzy ni. Ṣé pé mo ṣe right person? Mo ṣe right person rárá. Because ìkà ni Lizzy. Kò sí kankan nínú yín tó ṣiṣẹ́ fún. Tí ẹni rí wàhálà tí Àbíkẹ́ rí yìí. Wọ́n Àbíkẹ́ yẹn. Irú wàhálà tí ọmọ yẹn pass through yẹn. Kò sí kankan nínú yín tí ò ní rí. Kò sí kankan nínú yín tí ò ní pass through rẹ̀. I'm telling you. Kò sí kankan nínú yín tí ò ní pass through nǹkan tí ọmọ yẹn pass through. Ìjẹ́ tó bá sọ fún nígbà yẹn pé ẹni tó ń ṣiṣẹ́ fún òun ló máa padà ṣekú pa ẹ̀. Ìjọba yẹn máa believe. Kò ní believe pé ní èṣù. Bóun gangan lẹ́ni oṣù. Pé kò ṣe Ìyábọ̀ Òjó. Ṣé Ìyábọ̀ Òjó ló fẹ́ lọ gbé ilé tó sọ pé kó máa sọ pé kán lọ gba fóònù lọ́wọ́ ẹ̀? Ṣé Ìyábọ̀ Òjó ráyè títí ẹ̀? Ẹ mọ thousands of people tó wà ní Nàìjíríà tó ń bú Ìyábọ̀ Òjó. Lọ́wọ́lọ́wọ́ presently ọjọ́ ìsọ̀rọ̀ yìí. Èmi ló ní Ìyábọ̀ Òjó ti lọ kúnlé. None. Èmi ìgbà tí bá bí mi bàbá yọ pé Nàìjíríà lè ń gbé o. Ó dẹ̀ ń bú Ìyábọ̀ Òjó báyìí. Inú tẹ̀ máa ń bí mi ni. Táwa tí ẹ̀ wò bẹ́ẹ̀ Ìyábọ̀ Òjó máa ń kó wọn nígbà yẹn. Àṣé Ìyábọ̀ Òjó ń kó wọn. Àṣé wọ gangan ló wà rẹ́ sí gbó so many people. Àbí Ìyábọ̀ Òjó ń ṣe celebrity bí ti tiẹ̀. Èèyàn kéèsì mélòó ni Ìyábọ̀ Òjó ti ń lọ ń ṣe ní court? None. Because ó mọ̀ pé gbogbo ìbò olórí burúkú tẹ̀ bú òun yẹn. Ó ń ṣe ọ̀nà fóun ni ó bùn wẹ́ẹ̀sì ayé òun ni. Ẹ tún mú kí òun tún máa pọ́ pọ́pùlà gbogbo bí tí wọ́n ti mọ̀ òun tẹ́lẹ̀. Wọ́n ti máa mọ̀ sí lọ ni. Èèyàn mélòó ló bọ́ síta ló sọ pé Ìyábọ̀ Òjó ló gbóhùn lọ sí police station? Èèyàn mélòó? Kò sí. Àfi tó bá kọjá yìí ẹ̀ jù tó dẹ̀ ti pọ̀ jù àti ẹ̀ lè ká kò tiẹ̀ sí nínú ọdún yìí Lizzy ṣé o mọ èèyàn mélòó ọmọọṣẹ́ gangan ọmọọṣẹ́ Lizzy Dorcas tó bá lè bá mi wá ọmọ yẹn wà lẹ́wọ̀n báyìí tí Lizzy wọn lọ sẹ́wọ̀n ọmọọṣẹ́ ni o ọmọọṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ gangan ni ó nítorí pé ọmọ yẹn wá bá mi sọ̀rọ̀ ó dẹ̀ wọ́n ọmọ yẹn lọ sẹ́wọ̀n àwọn Nàìjíríà police dẹ̀ mọ̀ọ́mọ̀ tí ọmọ yẹn mọ́lé ọmọọṣẹ́ gangan ni àwọn nǹkan tó máa ń dùn mọ́ Lizzy nìyẹn àwọn bọ́ síta àwọn máa sọ pé wọ́n ti ń kó wọn díẹ̀díẹ̀ kò sẹ́ni kankan tó ń kó wọn tẹ́ bá lọ tọpinpin ẹ̀ mọ̀ pé ọmọọṣẹ́ ni àbí àwọn ọmọ irú àwọn Alábìkẹ́ yẹn sì tó ń bá ṣiṣẹ́ àwọn tó máa lọ ń gbé nìyẹn kò ń ṣe kó kọ́ọ̀sì sọ́dọ̀ àwọn Dorcas àwọn ọmọ tó ń ṣiṣẹ́ sọ́dọ̀ Dorcas kò lè kó wọn kò lè kọ́ ẹnì kankan lórí péjì wa náà àwọn ọmọ tó ń bá ṣiṣẹ́ tó sọ pé àwọn ò ṣiṣẹ́ mọ́ ó ti yẹ yín sìn tó wá fẹ́ máa bú ṣé àmọ́ pé ó ti ní gbogbo àkáǹtì wọn lọ́wọ́ ó dẹ̀ ti mọ gbogbo ibi tó ń gbé ó dẹ̀ ti ní phone number wọn lọ́wọ́ àwọn tó lọ ń kó nìyẹn kò ń ṣe ẹ̀yin tẹ̀ ń comment no àwọn tó ń ṣiṣẹ́ fún tí wọn á bá ṣiṣẹ́ mọ́ tó jẹ́ wípé wọ́n wá ń celebrate Ìyábọ̀ lórí péjì wọn àwọn tó lọ ń fọlọ́pàá arrest ni so that àwọn amú ẹ lọ́wọ́ wọ́n máa sọ di Ọlọ́run ó ní choice láti máa ṣiṣẹ́ fún lọ ó ti yẹ ẹ́ sìn àwọn tó lọ ń fọlọ́pàá àlẹ̀mọ́ nìyẹn àwọn tó lọ ń fọlọ́pàá àlẹ̀mọ́ nìyẹn ọmọọṣẹ́ pé tó pé ọmọ yẹn wá sọ bó ṣe lọ ṣe oògùn ẹ máa gbowó Lizzy yo ó gbé Anna ó gbé Máyọ̀wá ó gbé wa lọ sọ́dọ̀ babalábúlé ọmọ yẹn wá sọ fún mi adú gbogbo nǹkan tẹ́ ṣe fún Lizzy ẹ wo nǹkan tó ṣe fún yín voice note yẹn ṣì wà ń bí ẹ wo nǹkan tó ṣe fún yín ṣe ló kọ́ àwọn ọmọ yín ìbínú mo fi play voice note yẹn online
bàbá lábúlé tó ṣe títí títí pé bàbá lábúlé gan ìwọ ló ń jà èmi ó bójú lásán mo fi kúrò lọ́dọ̀ ẹ̀ ni èmi ó fẹ́ lọ sílé babaláwo fẹ́mi tèmi bá ti torí ẹ̀ wọlé babaláwo ò ní sí láyé Ọlọ́run tí bá ti torí ẹ̀ gbé Jésù lẹ̀ máa make sure pé ò sí láyé ò ní sí láyé máa dákẹ́ títí máa fi ṣe tán ó dẹ̀ ní mọ̀ pé mi mo ṣiṣẹ́ because ìwọ máa ń gbóni so gbogbo èèyàn ló ti mọ̀ pé ibi tó ń lọ lélẹ̀ so wọ́n ti dédé dé ń bẹ̀ ó ti yẹ ìwọ máa ń sọ tiẹ̀ táyé máa mọ̀ pé yes nǹkan tó mi ò ní sọ̀rọ̀ mama wọ ẹ̀wọ̀n ni títí ayé ẹ̀ máa fi bàjẹ́ ò ní sọ̀rọ̀ ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ ni ayé ìsìn ó ti yẹ ẹ̀ sìn ayé ìsìn you don't need to talk you just be looking like moron like ẹni tí ò mọ̀ nǹkan tó ń ṣe ṣùgbọ́n ẹni tó bá ń bẹ exchange words wá sí mọ́ gbogbo ọ̀nà tó ń lọ ó ti yẹ mi ìdẹ̀ ní jẹ́ kó mọ ìrìn àjò mi kò yé yà because ó fẹ́ kí gbogbo èèyàn kú tí gbogbo èèyàn bá wá kú ta ló máa bá ṣe Lizzy ta ló máa bá ṣe tí gbogbo èèyàn bá kú tí gbogbo èèyàn bá fò ṣọlẹ̀ tó kú ta ló máa bá ṣe ta ló máa kú lórí ilé alààyè tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń fẹ́ kí èèyàn kú ni Ìyábọ̀ náà fẹ́ kí gbogbo èèyàn kú ta ló máa kú ní orí alààyè torí ẹ̀ ló ṣe wípé gbogbo ayé láìkì Ìyábọ̀ Òjó ló ṣe wípé ó láìkì ẹ̀ wọ́n lè máa bá jà ní sí o torí ọ̀rọ̀ Mohbad ó sì yẹ deep down a lot of people wọ́n like ẹ̀ ó sì yẹ ń sìn deep down a lot of people wọ́n like ẹ̀ tí kò yẹ ń sìn wọ́n like Ìyábọ̀ Òjó jù ẹ lọ wọn ò tí rí Ìyábọ̀ Òjó láti so many years sí Ìyábọ̀ Òjó ti máa ń sọ̀rọ̀ ó sì yẹ Lizzy wọn ò tí rí Ìyábọ̀ Òjó kó lu ṣàwòrò ìdẹ kó gbé bàbá lábúlé wá sórí social media lórí ọ̀rọ̀ Facebook kí Ìyábọ̀ Òjó gbé bàbá lábúlé wá àbí kó kó gbogbo picture àwọn ọmọ ọlọ́mọjọ kó máa ṣépè fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan kó máa padìyẹ Ìyábọ̀ Òjó ti ṣe ẹgbẹ́ fún Ìyábọ̀ abiyamọ ni ìgbàgbé ohun àti lérà lè máa jà lọ́wọ́lọ́wọ́ báyìí sí o ẹgbàgbé yẹn jẹ́ amúyẹn kúrò kókan wá ọmọ Mohbad làwọn yẹn bọ̀ lórí ìwọ àti Ìyábọ̀ wọn ò ní mú ẹ Lizzy kò sẹ́ni tó máa pìkì ẹ ọlọ àwọn abiyamọ tòótọ́ kò ń ṣàwọn olórí burúkú tẹjọ wa àwọn abiyamọ tòótọ́ torí àwọn olórí burúkú tẹjọ wa àwọn náà ló balẹ̀ ayé ẹ jẹ́ débi tó dé ń sìn àwọn olórí burúkú tẹjọ wa àwọn ló balẹ̀ ayé ẹ jẹ́ débi tó dé lẹ́yìn àwọn ló kọ́kọ́ wá sí ìta láti kọ́kọ́ wá balẹ̀ ayé ẹ jẹ́ pé o fẹ́ fi àjùlọ o fẹ́ fi wọn kí ló wúkọ ọmọ Ìfọlá pé o fẹ́ fi ìyà jẹ Fọlá ni pé wọ́n ló gbọ́ ọkọ Fọlá tó dẹ̀ ni ó gbọ́ ọkọ Fọlá ni ó dẹ̀ tún fẹ́ káwọn ọlọ́pàá máa fìyà jẹ who does that who does that ìwọ ló gbọ́ ọkọ lọ́kọ ìwọ ló tún fẹ́ kí àwọn ọlọ́pàá kọ́ máa ti ẹni tó gbọ́ ọkọ lọ́wọ́ ẹ̀ kọ́ tì mọ́lé láti ẹ̀wá jọ́pọ̀ ọkọ tó lówó ọkọ tó jẹ́ pé alákìísà ni alákìísà bọ́ńtrowé alákìísà ọmọ ọ̀ràn kíran òun ni Láti good morning ma alákìísà ọmọ ọ̀ràn kíran òun ni Láti àwọn ọmọ tí ò níran tó wá láti ìran kíran òun ni Láti ti torí ẹ̀ Lizzy wọ́n balẹ̀ ayé ẹ̀jẹ̀ àrí kóòdì mọ́ yí kóòdì tó sọ pé òun tá àrí mọ́ wọ́n ní sísá kí ló wúkọ̀ ẹ̀ sísá àǹtí Yínká wọ́n fẹ́ ra góòdù lọ́wọ́ oníkòsí wọ́n ní wọn ò rí gba góòdù nígbà tí Láti wọlé ayé ẹ̀ igba góòdù lulẹ̀ igba góòdù ó tán pátápátá kò sí kankan mọ́ nígbà tí Láti wọnú ilé ayé ẹ̀ Láti jígolo àwáyé má ṣe eré àdó tó ṣe tó wọnú ilé ayé ẹ̀ kò sí ìpara àgbákò jámà àgbákò gbogbo ẹ̀ wọlé kò sí jámà àgbákò nígbà tí Láti wọnú ilé ayé ẹ̀ léèsì tó ń ta gbogbo ẹ̀ lulẹ̀ orí burúkú ni Láti kó wá báyìí orí burúkú ló ó fi orí burúkú títí ó fi exchange kọ́bọ̀ tó orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fi exchange títí ẹ̀ Láti tó jẹ́ pé pàfún ló máa ń jẹ Láti tó jẹ́ pé gbogbo ilé ayé ẹ̀ ó pàfún ni gbogbo ilé ayé ẹ̀ gbẹ̀nẹ̀ Láti tó jẹ́ pé kò wá ilé ayé tó dá Láti yẹn òun ni ààrẹ kí ni Láti wá dúró tiẹ̀ wá ṣá oh my god Lizzy ayé ẹ̀ ti ṣá blablabla ó ṣá malamalala Ọlọ́run ayé ẹ̀ ti ṣá star ó ṣapá ayé ẹ̀ wá ṣá pálapàla gbogbo ara ẹ̀ wá bí yamayama ìwọ gangan ni ṣàlàwọ̀ tó máa ń wá àṣàmẹ́gun wà láìwọ ni láì gbé ẹ lọ sí alápàtà ayé ẹ̀ wá dàbí pẹ́ni pé wọ́n fi àdá wọ́n fi ṣá gbogbo ìwọ náà wo gbogbo jigbíjigbè àwa tó tẹ̀ pé vaseline lásán là ń lò paraffin lásán là ń lò paraffin bíi £7 ló máa ń ta paraffin tí mo fi ń para paraffin lásán là ń lò bíi £7 ló máa ń ta ó dẹ̀ máa tó bí ju more than 1 month lọ paraffin lásán là ń lò wàhálà ní jigbíjigbè lọ́hùn ní jigbíjigbè lọ́hùn ibi táyé ẹ bàjẹ́ dé
ìdí ẹ tó ń yọ díẹ̀ gbogbo ẹ ti wá wọlé ó gbogbo ó pẹ̀dẹ̀bẹ̀ ni lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tó wá sórí social media ó rò bí Nigeria police ó tó bá jẹ́ pé ìwọ ni wọ́n kọ fake ní yẹn fún Nigeria police ò ní bọ́ síta Ọlọ́run ló fi ṣẹlẹ̀ rí Ìyábọ̀ Òjó na person Ìyábọ̀ Òjó na president Ọlọ́run ọba ń gbọ́ ẹgbẹ́ fún Ìyábọ̀ Òjó na president gbàtí mo bèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá lánàá wọ́n sọ pé àwọn kọ́ làwọn ṣe dé wọ́n ní láìláì wọ́n ní ẹgbọ́n kìíní ó wá láti àwọn police wọ́n ní pé náà kò dẹ̀ sí lórí ẹgbẹ́ kò sí lórí ẹ má wá jìnnà ọ̀dọ̀ Lizzy ní kẹ́ lọ wá sí ó yẹ kí Nigerian police lọ mú Lizzy ẹ mọ̀ pé ọmọ tó ń bá Lizzy ṣiṣẹ́ àwọn ló ṣe gbogbo kìíní yìí àwọn ló máa ń kọ rest in peace àwọn ló ń gbọ́mọ sínú pósí àwọn ló ń ṣe oríṣiríṣi fún àwọn ọmọ òkókó àwọn ló ń ṣòṣì lórí Facebook at the end of the day ó lè dúmọ̀tà sí wà ń bẹ́ẹ̀ ó ti yẹ sí ó lè dúmọ̀tà ó ṣì stamp ẹ̀ pam Nigeria police refuse láti yọ lè dúmọ̀tà kúrò lára ẹ̀ ṣé Ìyábọ̀ ló máa lọ sí dúmọ̀tà sí tó máa sọ pé ó lè dúmọ̀tà no ló gbé sí ayé ẹ̀ ó lè dúmọ̀tà yẹn ló ń wá bó ṣe máa gbé kúrò wọ́n máa pè é ló lè dúmọ̀tà wọ́n máa pè é ló lè dúmọ̀tà ṣé wo ò ṣe transfer ní dúmọ̀tà ní Lizzy ṣé ò ṣe transfer ní dúmọ̀tà ṣé ò ṣe fake transfer mo gbé sórí page mi yẹn ní sòrò bí ń bọ̀ mo gbé sórí page mi yẹn ní sòrò má fi hàn nísìn ibi tí Lizzy ṣe transfer sí ibi tó ṣe transfer sí gangan àkáǹtì tó ṣe transfer sí ń bọ̀ okay recently ni mo gbé jàre àbí má bínú jàre customer ẹ má bínú guys ẹ wá wo àkáǹtì tí Lizzy tó ṣe fake transfer sí tó ti yẹ yín sìn guys ẹ má bínú ẹ wo àkáǹtì yìí ó ti yẹ yín sìn àkáǹtì tí Lizzy sọ pé òun ṣe transfer sí rẹ̀ o àkáǹtì yẹn wo o pay ló pẹ́ tí ṣe ti rí àkáǹtì yẹn tẹ́lẹ̀ fi understand máa send méjèèjì sínú kínní ń bọ̀ èló ní kí n lo jẹ́ ń lo yẹn ẹ má bínú ẹ lè understand nǹkan tí mò ń sọ let me make you understand what I'm trying to say ẹ wo ṣe mọ̀ pé àkáǹtì tí Lizzy sọ pé òun send owó sí lélẹ̀ ó ti yẹ yín owó kan olówó àbẹ̀ ọlásùpẹ̀ yín tẹ̀ lo òpè ṣe rí pé kíní yóò lè ṣí àkáǹtì méjèèjì tó fún mi lélẹ̀ ìlọ fi ṣe show kíní yóò lè ṣí kó fún mi ní rìsíìtì kò lè fún mi kò ní it mean pé fake ni torí pé tó bá jẹ́ original ni ṣó ti yẹ yín sì wá lè ṣí fake ni ó ti mọ̀ pé irọ́ ló pa ń bẹ̀ ẹ ti rí ọlásùpọ̀ adéjọkẹ́ òun ló sọ yí pé orúkọ yẹn jẹ́ òpè ẹ wo orúkọ yẹn gbà tó máa wá orúkọ yẹn jáde orúkọ wo ló wà níbà Ọmọwùnmí Shukurat Adébóyè ṣé ti rí pé ó yàtọ̀ ṣé ti rí pé orúkọ yẹn yàbọ̀ ṣé ti rí pé àkáǹtì eléyìí àti eléyìí ṣe mọ̀ pé same ni ẹ wò dáadáa ẹ̀yin náà máa wo méjèèjì báyìí ṣé ẹ rí méjèèjì bẹ́ẹ̀ yẹn má dé ṣé ẹ rí méjèèjì bẹ́ẹ̀ yẹn ṣé ti rí 611 636 8411 òpè ṣé pé orúkọ tó gbé jáde lélẹ̀ tẹ bá type ẹ̀ síbẹ̀ ẹ máa rí pé orúkọ tó gbé jáde lélẹ̀ ibo ló ti rí àkáǹtì yẹn Lizzy where do you find that account ibo ló ti rí that's why ló ṣe ń wá kí ti Ìyábọ̀ bàjẹ́ ọ̀dẹ̀ ní ẹ just don't you know that if you have kokunu mo sọ èdè mi tó bá jẹ́ pé o ti dákẹ́ tani pé o ti dákẹ́ ó ṣe é ṣe kíkiní ti bẹ́rì kó má dẹ́ni kankan ó lè dúnmọ̀tà lọ́pẹ́ mi ókè gbọ́kọ́gbọ́kọ́ mo ti gbọ́kọ́ náà nìyí ó ṣe é ṣe kó máa gbádùn láti báyìí bó o gbádùn ayé o gbádùn ọ̀hún ibo ló wá ń gbádùn nothing gbèsè ayé ẹ wo Nigeria police gbé jáde ni wọ́n ní fake ni ṣó ti rí Nigeria police gbé jáde ni tó bá jẹ́ pé ìwọ lọ́kọ kìíní fún wàláì tàlà wọn ò ní sọ pé fake ni wọn ò ní wá síta láti wá dìbọn kẹ ta ni pé ìwọ gangan ni wọ́n kọ kìíní fún Nigeria police ò ní wá síta ibi tí ayé ẹ bàjẹ́ dé ní Nigeria nìyẹn ò ní wá síta kó bí pé abatẹnijẹ nìyẹn kó dá kéèyàn wà láyé kó kàn máa batẹnijẹ jẹ I'm so happy Nigeria police I know me dùn fún yín gan inú mi dùn mo sọ fún ọ̀rẹ́ mi sọ pé mi sọ pé mo ní pé kíní èèyàn lè gbé wẹ̀ sórí Facebook wá kọ́kọ́ lọ mo ní pé orí pé mo search lórí Facebook kò sẹ́ni tó ní kò sẹ́ni kankan tó ní gbogbo Facebook yìí ọmọ rẹ̀ ní kankan tó gbé tó wá jẹ́ pé Lizzy nìkan ló gbé ẹ mọ̀ yí pé èkúté kan rùn ẹ mọ̀ bí tó ti rùn ẹ ti mọ̀ pé òun gangan ló rùn tó bá ní nǹkan rùn òun ló rùn wọn parọ́ òṣì aláyé bàjẹ́ káyọ̀sẹ̀kẹ́ àwọn tí mo fún mọ́dúrà wọn ò lè mú Ìyábọ̀ Òjó fún mọ́dúrà kò pààyàn wọn ò rí traces apani lára gbogbo nǹkan tẹ́ sọ pé ó ṣe pé Naira Marley ṣe pẹ̀lú ọmọ ẹ̀ Naira Marley fún ara ó fẹnu ara ẹ̀ sọ lóhun ò ṣe wú ẹ̀ pé kò rí bẹ́ẹ̀
ṣùgbọ́n torí pé òun fẹ́ nǹkan tí Naira Marley sọ ni òun láìpẹ́ ẹ̀. ọjọ́ fídíò kan sí ni nígbà yẹn ó ní pé kí n lọ wo fídíò yẹn pé ọmọ Ìyábọ̀ Òjó jó stripped kó wà níwòwò ó jó ní ìwòwò. ìgbà tí mo wo fídíò mo pè é mo ní pé kò sí níwòwò. ṣé o mọ̀ pé o padà gbé fídíò yẹn sórí Facebook? ayé ń ṣépè ó ti lọ wo comment section yẹn wọ́n ń gbé ẹ ṣépè ní èpè ló ń gbé ẹ ṣe. mo bẹ̀ lọ́wọ́ ẹjọ́ yẹn mo ní pé ó wọṣọ náà kò sí kò wà ní òwò. ó ní pé ibi tó wà yẹn wọ́n máa ń wà ní òwò bẹ́ẹ̀ ni ó wà ní òwò. mi ní kò wà ní òwò. àbá ti lo fídíò yẹn ti pẹ́ pé mo sọ fún ẹ pé kò wà ní òwò. inú ò dùn bí mo ṣe lo fídíò yẹn, inú ò dùn. ó padà lo fídíò yẹn nísìsiyìí torí pé o ti ráyè láti máa bá tìyàbọ̀ jẹ. wọ́n ti fún ẹ lágbára láti máa bá tìyàbọ̀ jẹ. o ti ní agbára kékeré, mi ò dẹ̀ mọ̀ nǹkan tí Ìyábọ̀ ń wò. Ọlọ́run, ó yẹ kí gbogbo Ìyábọ̀ ó yẹ kó lo gbogbo power tó ní láyé láti ọ̀run. Because gbogbo nǹkan tó ti ń wíṣì láti fẹ́ ṣe lélẹ̀ tó ò rí ṣe. Nígbà tó máa gbé fídíò yẹn jáde àwọn èèyàn ń gbé ẹ ṣe pé lè ṣe lè rán pè ní òwò. Ó sọ pé ọmọ ẹ wà ní òwò, ọmọ ọdún mẹ́kan ó wà ní òwò. Nígbà tó máa wo fídíò yẹn kò sí ní òwò. Ọmọ yẹn wà nínú aṣọ ló wọ̀. Ó wọṣọ ni. Ṣùgbọ́n èèyàn olórí burúkú tẹ́ pé nǹkan tó bá kọ sí tọ́pìkì tán wá kọ ẹ ní wo fídíò gangan tọ́pìkì yẹn lẹ́ máa gbé káàkiri ẹ̀yin ló ń manipulate kò ń ṣàwà lókè tẹ́ bá wo fídíò yẹn èpè lẹ́ máa fi ránṣẹ́ sí Lizzy, èpè máa fi ránṣẹ́ sí orí kò tí ń gbọ́ láti lo fídíò yẹn láti fi ba ara tamọ yẹn jẹ́ ọmọ yẹn dẹ̀kọ́ ló balẹ̀ ayé ẹ̀ jẹ́ Priscilla kọ́ ló balẹ̀ ayé ẹ̀ jẹ́ Priscilla yàn dáadáa ni ó mọ̀ pé nílé ayé yìí nílé ayé tá máa wà yìí ó yẹ kí ẹsẹ̀ wa ká yàn dáadáa. Kò sẹ́ni tó láìkì láti sọ wípé òun fẹ́ yan láburú o, kò sẹ́ni tó gbà ládùúrà láti yan láburú láyé ṣùgbọ́n yan dáadáa. Ó ti yẹ ẹ̀sìn ó lè má níwò ògo Priscilla tó ti yan dáadáa. Gbogbo akọ́lọ gbé ògo kan náà wá. Priscilla ní opportunity ní láti yan owó nǹkan tó yàn yẹn ṣókò yẹn yín. Ẹlòmíì wà tó yẹ pé bí màmá ẹ Priscilla bó ṣe wà yẹn bí Ìyábọ̀ ṣe jẹ́ celebrity màmá àti tiẹ̀ ju celebrity lọ ṣùgbọ́n kò yàn bíi ti Priscilla kò tí yẹ yín sí bí Ìyábọ̀ ṣe wà yẹn bó ṣe jẹ́ celebrity ìyá mi ìwà tó yẹ pé ọmọ títí ẹ̀ kò yan owó nǹkan tí Priscilla yàn. Orí la ti kọ́ bó ṣe máa rí láyé bá a ṣe máa rìnrìn àjò wa Ọlọ́run ti kọ́ tí kò yẹ yín kò ń ṣe pé torí pé Ìyábọ̀ jẹ́ celebrity ni a ti kọ́ pé tí Priscilla bá máa ṣe ìgbéyàwó bó ṣe máa rí nìyí a ti kọ́ ni kò ń ṣe pé torí pé ìyá ẹ̀ jẹ́ celebrity kí ìyá Priscilla tó bí Priscilla kó máa fọ abọ́ ní ibi tó ti ń ta oúnjẹ wàláì Priscilla nítorí pé a ti kọ́ ó máa ṣe wedding tó ṣe ni nǹkan kan tí ẹ mọ̀ nìyẹn. Wọ́n máa sọ pé wọ́n ti condemn wọ́n ti bà tiẹ̀ jẹ́ wọ́n ti ṣe gbá wọ́n ti ìwọ́dẹ̀ ló ń bá ní ayé jẹ́. Mo sọ fún àwọn kinní ngbà yẹn tá a máa jọ ń ṣe pé ẹ sábọ̀dì máa máa kú kẹ ẹ sábọ̀dì máa máa kú kẹ ibi tó wà ṣúọ̀ mi dé ni ibi tó wà ṣúọ̀ mi dé ni àgbà tí mo rí pé sábọ̀dì ó máa ti bounce back ó máa fly káàkiri mà ní kò máa kú kankan kò máa kú kò kú wàá máa sọ fún mi pé ẹ sábọ̀dì ò máa kú wàá máa sọ fún mi pé iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lèèyàn máa ń kú ni ìwọ tó wà ṣúọ̀ mi pa tẹ́sábọ̀dì dẹ̀ ń síkì nígbà yẹn. Tí mo ní tó bá ra ginger nǹkan oníkólé ńlá kò lè survive ẹ̀. Àbí máa ṣe bí Esabod tó ṣì wà láyé ní 2025. Orí 2025 ó bá wọn ṣe birthday 2025. Ó ní ìdí láti lọ give your life to Christ, I'm telling you. Ó kàn believe mi ni. Ọlọ́run tó Esabod bá ṣe tó bá fà lé Ọlọ́run lọ́wọ́. Ìyàtọ̀ Ọlọ́run máa fi jẹ́ ó máa pọ̀ ju babaláwo tó ń lọ. Tèmi náà bá ṣe tó bá fà mí lọ́lọ́run lọ́wọ́. Ìyàtọ̀ Ọlọ́run máa fi jẹ́ mi ó máa pọ̀ ju babaláwo lọ. Digo ò ní gbàgbọ́ lórí pé Ọlọ́run bẹ pé God wà láyé ò ní gbàgbọ́ lórí ẹ̀ gbogbo wa la rò bí ẹsẹ gbogbo èèyàn ni mo lọ sínú ní bọ́sẹ̀ pé ẹsẹ bó ni mo máa kú kẹ́ ta ló máa lọ ra jíńjà fún báyìí ta ló máa lọ ra jíńjà fún báyìí lórí pé a sọ̀rọ̀ máa pé bó fẹ́ mọ́ ní ẹsẹ bó ni mo máa kú ní kí ló fẹ́ pa Lizzy ti jẹ́ kí n mọ̀ pé mo kú o mínísítà ní kó jíńjà fún báyìí ni wọ́n lóhun mo bìlífù lórí jíńjà yẹn gan mo bìlífù lórí jíńjà yẹn pé tí ẹsẹ bó ni bá mu jíńjà yẹn bá kò ní kú àfi bá a ṣe bí Esabod láì mú ginger ìjọ tí mo ti kọ́ wí pé ó travel bá mo wo fídíò yẹn títí ó fi débi tó lọ ni mo wo fídíò yẹn
tí mo rí tó travel. Àṣẹ tí ò ṣe kú nìyẹn ó tún dé láti holiday yẹn ó tún lọ sọ́lùdé mi eléyìí ò lè kú mọ́ o eléyìí ò lè kú. Look at you gbogbo àwọn tó ń sáré ó ti ṣépè fọmọ padà ó ṣe gbá fọmọ Dorcas gan bímọ mo ò believe pé wàá ṣiṣẹ́ pé fún Dorcas gan mi believe because o dáhùn Dorcas láti jọ ọjọ́ kí ló rí Dorcas pé wá gbèjà Ìyábọ̀ fún ó bẹ̀rẹ̀ sí ní ta sí ni mo ti mọ̀ pé wọ́n á gbèpè lọ́wọ́ ẹ̀ kí ló rí Dorcas tó wá gbèjà Ìyábọ̀ Òjó nípa ọ̀rọ̀ very dark man ó bẹ̀rẹ̀ sí ní ta sí ni mi mọ̀ pé wọ́n á gbèpè lọ́wọ́ ẹ̀ èpè tó ṣẹ́ títí tí gbogbo wa sọ yí pé Dorcas ò ní womb Dorcas ọ̀hún ló tún gbóyún ó ṣe èpè títí womb Dorcas padà ó tún wá bí ọmọ Lizzy wá wo gbogbo àwọn tó súnmọ́ ẹ àní mo sọ fún wáìfà mi lánàá pé ṣé wo wípé gbogbo àwọn tó wà pé Olúwa mo dúpẹ́ tí mo kú òun bẹ́ẹ̀ Jésù ṣe wọn kó gbogbo wọn ò ní lọ síwájú àjálù bí ló ń jálù gbogbo àwọn tó ń sọpọ́tì ẹ pátápátá kò sí kankan tó ṣoríire wọn kí wọn kú oríire kò sí kankan nínú wọn tó kú oríire kò sí kankan nínú wọn tó kú oríire kí ló ṣẹlẹ̀ Lizzy tí gbogbo àwọn tó ń sọpọ́tì ẹ tí ò sí kankan nínú wọn tó kú oríire ìkan òpé kan nínú wọn ni àti tó wà nílò òyìnbó náà àtọwọ́ jẹ ni wọn àkísà ní gbogbo wọn wọ̀ kò sẹ́ni tó sọ mú ẹ tó ṣoríire wọ́n máa ń jálù àjálù ìbí ni wọ́n máa ń ní abilu ibi máa ń dé bá wọn ṣàní abilu ibi máa ń dé bá wọn ṣàní kí ló ṣẹlẹ̀ gangan tẹ́ pé gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ kò sí kankan tó ṣoríire nínú ayé abilu ibi máa ń dé bá wọn ni orí àwọn tó kúrò lọ́dọ̀ ẹ̀yẹn mi ò bá yín já o but the right person mo pé Nàìjíríà lẹ́wà Lizzy máa gbé yín o mi ò fẹ́ ní kankan tó wá ṣe show lọ́dún fún anybody fún lọ́dọ̀ tèmi ẹ̀yà wa lọ join Dorcas ẹ bá join Dorcas tí Lizzy bá fọlọ́pàá gbé yín ó ti yé because ẹ lè ṣe show mọ́ ó ti yé yín sí but ẹ fẹ́ padà sórí social media ẹ̀yà lọ join Dorcas ẹ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀yà lọ join Dorcas tí Lizzy bá fi ọlọ́pàá gbé yín Dorcas máa yọ yín ó ti yé yín sí èmi ò nídìí speaker mi ò fẹ́ ṣe mí o tí Lizzy wá fọ ọlọ́pàá gbé yín Dorcas máa yọ yín ó bẹ́tà kẹ́ lọ join Dorcas kò sí kankan tó ṣẹlẹ̀ ṣé mo rí gbogbo yín pátápátá tẹ wá kí mi happy birthday kò sí kankan tó ṣẹlẹ̀ sọ fún ẹ ṣe mí kò sẹ́ni tó máa dá yín lóhùn kò sẹ́ kéré ẹbí tí ẹbí lóhùn lọ́hùn sí tí èmi wọ́n sọ pọ́nì tàmí fún lóúnjẹ owó oúnjẹ owó aṣọ wíwọ owó skul owó ọmọ skul táwọn ọmọ yín máa fi sanwó skul owó ilé yín ẹ wá ṣe ṣùgbọ́n à ń sàn yín ó déwọ̀ Ọlọ́run máa jà kí lẹ fẹ́ sọ fún yàrá ìyá yín tó bọ yín tó ra lé tó fún yín lówó lé kí lẹ fẹ́ sọ tó sanwó skul fees àwọn ọmọ yín kí lẹ fẹ́ sọ fún yàrá ìyá yín kí lẹ fẹ́ fi bú yàrá ìyá yín máa wá dẹ́yìn lóhùn nígbà tí mo sọ fún yín ẹ̀yin student pé òkò tí Lizzy gbé fún wọn òun ló máa fi pa Lizzy ẹ ò bí àmọ̀ ìṣeré ni ẹ ò bí ojú ló pẹ́ sí ẹ máa ní sùúrù ni ojú kan ó máa pẹ́ lójú yín bó máa wá sí ìmúṣẹ tó ṣó báńkà mi because ó jẹ́ nìkan tó yẹ pé kò ní sùúrù ẹni tó bá dẹ̀ ti ní sùúrù nílé ayé yìí ìkorò ló máa jẹ ẹni tó bá ti ní sùúrù nílé ayé ó máa jẹ kóró ni ó máa jẹ kóró nígbà tó gbọ́ tí Dorcas gbé ọmọ tó ń sunkún tí ò ń ṣe bèbí o ó gbé ọmọ tó ń sunkún àwọn èèyàn tó wá sí hospital yẹn wọ́n tún pa pẹ́ẹ̀tì inú ẹ̀ ó ṣàmọ̀ pé tí wọ́n wà lọ hospital wọ́n máa tẹnu ẹ̀ wọ́n tún pa pẹ́ẹ̀tì inú ẹ̀ Lizzy báwo ló ṣe fíìmù ó lọ gba ṣéǹjì ẹ lọ́wọ́ bàbá lábúlé ó gba ṣéǹjì ẹ ń bẹ̀ wàá tiẹ̀ ti lọ bá bàbá yẹn wàá ti lọ bá wàá ti gbé ọmọ tí ọmọ mo jẹ́rìí ẹ̀ dáadáa nǹkan tí mo mọ̀ tó lè ṣe ni wàá ti gbé ọmọ yẹn wàá ti gbé lọ sọ́dọ̀ bàbá lábúlé I'm very very sure wàá ti gbé lọ ṣé ìwọ tó lè gbé oyún ẹni tó àwọn obìnrin tó lóyún fún àbúrò Dorcas tó lè gbé oyún ẹ̀ lọ sọ́dọ̀ bàbá lábúlé lóò ní gbé ọmọ gangan ọmọ tó bí yẹn wàá ti gbé lọ sọ́dọ̀ bàbá lábúlé gẹ́ẹ̀ yẹn dẹ̀ tún bímọ ó dẹ̀ sọ fún mi pé ó máa kú ni gẹ́ẹ̀ yẹn tún bímọ o Dorcas tún bọ́ síta wọ́n tún lọ ṣe pátí ìkómọ ọmọ yẹn ibẹ̀ mo ti mọ̀ pé fẹ́lẹ́ ọ̀ní ọlọ́run mo yà wá lọ born again láíláí no ọlọ́run tó ń sìn Lizzy ó kàn dojú ti ẹ̀ ni ọlọ́run wọ́n bí ọlọ́run tó ń sìn bó ṣe dojú ti ẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó just yesterday àná nìkan ló gbé jáde just 3 hours ló gbé jáde Nigerian police sáré gbọ́ kò lè mú how big tí Ìyábọ̀ Òjó jẹ́ how
big, how massive big. Ìyábọ̀ Òjó na nation. Ọlọ́run. Ẹ gbàgbé pé ó jẹ́ ti Wùnmí. Ẹ jẹ́ ká gbàgbé ti Wùnmí báyìí. Ó ti ṣe ti Wùnmí lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣe ṣe ti Mohbad lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyábọ̀ Òjó na nation. Ẹ jẹ́ ká gbàgbé àwọn saga tí wọ́n ń ṣe lọ lórí social media. Ẹ jẹ́ ká gbàgbé. Tó bá jẹ́ pé Lizzy ni wọ́n gbé ní ẹ̀wà láì Nigeria police ò ní tìrì. In the next 3 months wọ́n ní tìrì. Nigeria police ò ní tìrì. In the next 3 months Nigeria police ò ní tìrì. Tó bá jẹ́ pé ìwọ gangan ni wọ́n kọ kiri yẹn fún. Nigeria police ò ní tìrì. Because wọ́n mọ̀ pé o deserve ẹ̀. Wọ́n mọ̀ pé ìkà ní èèyàn ibi ní ẹ̀. Èèyàn bisi ní ẹ̀ pẹ̀lú. Ìkàdẹ̀ ní ẹ̀. Tí wọ́n bá dẹ̀ ti wà láyé kò kí ń ṣe ibi. Kò kí ń ṣe ibi. Hello? 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 Mo ń ṣe show baby. Mo ń tajà mi lọ́wọ́ mo polówó ginger tó bá rí wà rí ní tiwa kí mo polówó ginger. Mo polówó ginger. Ẹ wá ra ginger dàgbà. Let me say quickly. It's 13 pounds. Yeah, let them. They're gonna taste it. How many? Oh, they need to taste it. I want to show you business. I'm showing business. This is for not them. tasty. This is selling. Give me the one they will taste. I don't want tasty. Take. I'm doing customer for you. Any day. Daddy, why are you doing this now? Go to the Latin Decale. Mo fẹ́ tàǹkìjà fún ẹ tàbí o wá kí n tajà fún ẹ ni. Wọ́n máa like ẹ. Daddy. Jẹ́ kó jẹ ọwọ́ mi ò dá ọwọ́ mi ò dá. Ẹ wọ glove. Ẹ wá fún wọn. Eléyìí náà ni màá gbé fún yín. Wọ́n máa like nǹkan tó dá ni. Kò wọ ọwọ́ yín. Ọwọ́ mi ti tóbi. Ọwọ́ yín tóbi gan-an. Tóbi gan-an. A dẹ̀ ń ta drink náà. Fanta. Fanta £1 pound. It's true. It's true. It's good to them. It's not one person in it. Just. This is making it. You are coming back to take your property. This is your property, whether you like it or not. It's your property. Mo fi kulikuli ṣeré. Mo fi kulikuli ṣeré pẹ̀lú ẹ̀yàn. Ó ti yé yín sí. Wọ́n ń tọwọ́ mi bàbá máa ń ta ni. Owó nìkan mo kì í gbà fún yàn. Because kulikuli yóò ó kàn lọ wọ́n sí ni. Ṣé ìgbà wọn láìkẹ́? Mo kì í fún yàn. Wọ́n láìkẹ́ láti fún yàn ní yìí tí mo ti dì. Because kò pọ̀ mọ́. Ó ti yé yín sí. Ìgbà tí mo ń ṣe lánàá ẹ ti jẹ́. Ìyẹn ti tó yín. So ẹ jẹ́ ká end show wa ní báyìí. Torí àwọn kan tí mo show wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé kò yé yín? So let me be going guys. Ṣé kò yé yín sí? So mi ò fi yín sílẹ̀ o. Ṣé kò yé yín sí? Bye guys. Bye. Má bínú ẹjọ́. Ẹ má gbàgbé nípa ginger yín o. Ginger dà gan. Ṣé ti yé yín sí? Kò ní jẹ́ pé ó ṣàrí ìsìn mo lo ginger. Ṣó rí lọ́rùn mi pé mo rù? No. Ọrùn ò ní ṣe jìkòtò. No. But fat tó wà lára ẹ tó jẹ́ kí gbogbo ọrùn ẹ kó jókòó mọ́ ẹ nílẹ̀ ó máa yọ gbogbo fat yẹn. Ó ti yẹ ń sìn. Ìwọ gan wá gbádùn ayé ẹ. Ìwọ gan inú ẹ máa dùn. Ìwọ gan wá wà òkè. Ṣé kò yẹ yín sìn? Tẹ́sí ẹ bá ń dùn ẹ ó máa correct gbogbo pains tó wà lára ẹ ó máa yọ kúrò lára ẹ. Ṣé kò yẹ ń sìn? So ginger dagan má hesitate láti contact wa lórí 07957116232. Ẹ má gbàgbé nípa pọ̀nmọ́ Ìjẹ̀bú ẹja kíká máa dé ní ọ̀la Friday. Ẹ má hesitate láti contact wa. Ṣé mo ẹja kíká ta ní nígbà yẹn tá fi ṣe birthday kìíní ó ti tán a dẹ̀ ti ṣe míì. Ṣé kò yẹ yín sìn? So ó máa dé lọ́la. Ẹ má hesitate láti contact. Ẹ má gbàgbé nípa noodles. Ṣé mo pa ní noodles ó ti yẹ yín sìn. Ẹ má hesitate láti contact wa. Gbogbo noodles a ní tí gbogbo noodles wa tó kù sí i tó máa ti kó ti àwọn màmá yẹn lọ tó fẹ́ fi ṣe souvenir. Gbogbo noodles tó máa kù kò ní ju onions ò ní ju 20 lọ tó máa ti kó ti àwọn màmá yẹn kúrò bẹ́ẹ̀ kò ní ju 20 lọ 20 pieces. Chicken kò ní ju kò tó chicken gan ò tó 50 tó máa ti kó ti àwọn màmá yẹn kúrò tó fẹ́ fi lọ ṣe party níjọ́ Saturday tó bá ti kó ti gbogbo tí wọn kúrò bẹ́ẹ̀ kò ní ju 50 lọ ó ti yẹn sí gbogbo noodles wa ó ti tán pátápátá. So a dẹ̀ ní drink ẹ má gbàgbé nípa Malta Guinness a dẹ̀ ní Fanta ṣé kò yẹ yín sí ẹ pé Fanta ti lọ sókè ẹ pé mo ta Fanta fún yín ní 22 pound níjọ́ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí sí Fanta ti di 25 pound ṣé ti yẹ yín sí. So ẹ má hesitate láti contact wa ẹ pé wa ṣé ti yẹ yín a ní Fanta jẹ́ kí n sọ gbogbo nǹkan tí a ní tẹ́ bá mọ̀ àwọn nǹkan díẹ̀ ta ní yé customer wa lórí fóònù mi ń bọ̀ tẹ́ bá wá sórí WhatsApp wa máa dà fún yín ṣé ti yẹ yín sí. Ìgbálẹ̀ wa ti tán a ní semonina tẹ́ bá tètè wá semonina náà máa tún tán
a ní ti tútù kejì yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí sìn ó ti yẹ yín sìn ògì ti tán ní àtijọ́ tàti gbèdé a dẹ̀ ní ẹ̀wà náà alẹ́ wà a ní ọ̀fadà rice bí a bí márùn ló kù ó ti yẹ yín sìn tó ẹ̀ mo ṣe polówó ẹ má wọrí nípa yẹn ó ti yẹ yín sìn nǹkan tí mo fẹ́ tà fún yín lélẹ̀ ìjábẹ̀ per dozen is 10 pounds ìjábẹ̀ tá a máa fi ń jábẹ̀ tá a máa fi ń já ewédú per dozen is 10 pounds a dẹ̀ ní epo ṣẹ̀ṣẹ̀ dé ni a ní epo rẹpẹtẹ ṣé kò yẹ yín sí ìjábẹ̀ short bone yẹn ìjábẹ̀ ẹyọkan wọn ń ta ẹyọkan dozen the whole 12 is 10 pounds tẹ́ bá fẹ́ ra gbogbo ẹ̀ tẹ́ ti yẹ yín sí so mo ní ẹjẹ́ sọ àwọn kọrí tí mo ní àwọn magi tí mo ní mo ní buttermeat mo ní tom tẹ́ bá fẹ́ mo ní box la máa ń ta àǹtayẹ kọ̀ọ̀kan ẹ má gbàgbé gbogbo pálí ẹ̀ la máa ń tà 20 pounds ní gbogbo box ẹ̀ gbogbo pálí ńlá àní so ẹ má hesitate láti contact wa ṣé kò yẹ yín sí ẹ pè wá lórí 07 náà ẹ má gbàgbé pé a ní sponge a ní àwọn net sponge yẹn ẹ má gbàgbé 6 pounds ní per dozen a ní sponge náà ẹ má gbàgbé pé a ní ó ti yẹ yín sí ẹ má gbàgbé pé a ní a ní sponge náà ṣó ti yẹ yín sí a dẹ̀ ní maggi Ghana must go bag ó ti tán ìyẹn ti tán ìyẹn ò tiẹ̀ sí mọ́ ìyẹn ti tán pátápátá mi tẹ̀lé sọ síta tó yẹn máa kó tán nù ìyẹn ti tán kò sí Ghana must go bag àti gbogbo jọlọ kí ni máa ní láti delete àwọn kìíní àwọn spicy jollof gbogbo ti tán wọ́n ti kó tán gino náà kò sí gino náà ó ti tán a ní maggi star tẹ́ bá fẹ́ box ẹ̀ kan ló kù box ẹ̀ kan péré ló kù 20 pounds ní maggi star gbogbo box ẹ̀ custard máa check mi ẹ má ti bèrè custard for now fẹ́ mọ̀ how many box ló wà because mi ò gbé ó máa lè ti tán àwọn ẹ̀pà gbogbo ẹ̀ ti tán àwọn yẹn ti tán mo ní láti yọ so many things ìwọ tí bá kàn send nǹkan sí mi ní so many things tí bá kàn jù sí ẹ máa ní láti delete so many things Sprite ó ti tán Coke náà ò sí Fanta ti di 25 pounds tin kò sí lacasera kò sí gbogbo àwọn yẹn ti tán Martina náà ti tán Malta Guinness ló wà in case ẹ bá fẹ́ Malta Guinness a ní bottle wa ní can ẹ bá fẹ́ ṣé kò yẹ sí a ní chicken noodles a ní onions noodles tó kù pátápátá ojú bíi 20 lọ 20 yẹ tọmọ tí màmá yẹn bá ti kó tiwọn because màmá yẹn kò báyìí fẹ́ ra bíi 150 kan àti 170 kan so tó má ti kó ó máa kó 20 ó máa dẹ̀ kó bí i 50 so at the moment chicken wa tó kù is be 200 ní chicken but woman kan fẹ́ ṣe party ní Saturday ni wọ́n fẹ́ fi ṣe souvenir so wọ́n need be 200 pieces nílẹ̀ so wọ́n need be 150 nínú chicken wọ́n need be 50 nínú onion so ó dẹ̀ ti tán so ó máa tán so kí ló gbà yẹn náà wọn ọ̀gbọ̀nà wà a ní ọ̀gbọ̀nà ẹ má hesitate láti contact wa a ní ọ̀gbọ̀nà 01 ó ní èyí tí wọ́n ti lọ ní ground one a ní ground one a dẹ̀ ní ìtàn sí peel a dẹ̀ ní atagúngún náà 10 kg atagúngún wa yìí 75 pounds ní atagúngún wa 10 kg a ní báàgì atagúngún 75 pounds ní ó ti yẹ yín sí a dẹ̀ ní ẹ̀gúsí èyí tí wọ́n ti lọ àti èyí tí wọ́n ti lọ a ní 20 kg ó ti yẹ yín sí a ní 10 kg 20 kg ẹ̀ ó ní 90 pounds 20 kg tí wọ́n ti lọ ó ní 90 pounds so ẹ má hesitate láti contact wa ó ti yẹ yín sí ìwọ tí bá sẹ́ni gbogbo kìíní sí ògì gbogbo ẹ̀ ló máa tán níjọ́ tá a bá gbede ògì kò sí kankan àti ẹ̀ ní kankan mọ́ because àwọn nínú bí so àwọn èèyàn la máa ń sọ fún àwọn èèyàn ni so wọ́n máa kó tán ó ti yẹ yín sí wheat náà ti dá yọ láì pandoniam gbogbo ẹ̀ ti lọ àwọn yẹn ti lọ tí bá sẹ́ni kìíní sí ẹ̀ ó ti yẹ yín sí ayọ̀ láì pandoniam gbogbo ẹ̀ ti lọ pátápátá gbogbo ẹ̀ ti lọ so ẹ má hesitate láti contact wa ẹ pè wá lórí 07957 11662 a ní kúlíkúlí ẹ má gbàgbé pé kúlíkúlí ṣẹ̀ṣẹ̀ dé lánàá a dẹ̀ ní kúlíkúlí àti gbogbo àwọn cream tó yẹ ṣẹ̀ṣẹ̀ dé lánàá a ní gbogbo yẹn náà so ẹ má hesitate láti contact wa wá lórí 07957 11662 ẹ má hesitate láti contact wa bye guys bye. ẹ mọ̀ pé àwọn ẹlòmíì tí wọn ò bá rí nǹkan wọn ò ní belief wọ́n máa wò pé ẹnu làwọn kàn ń gbọ́ àwọn orí nǹkan tí wọ́n ń sọ ń pa ẹ̀ òun mo ṣe máa ń like láti display ọjà ẹ má worry a ṣe ń settle down díẹ̀díẹ̀ ni ibi tá a bá ti máa ṣe program máa kó àwọn sample ọjà máa kó wọn súnmọ́ bẹ̀ bó jẹ́nu showroom bíbá ẹni
màmá kọ́ àwọn sample sí bí báyìí so that á lè wà easier. So ohun nìyí tí agogo máa ń pa wà lélẹ̀ tó máa jẹ́ kẹ́ dóbò dáadáa, tó máa jẹ́ kẹ́ dóbò bó ṣe wù yín, àtàgbà àtọmọdé dídólóbò, ohun tẹ́ nílò lélẹ̀, kò ní side effect. Eléyìí báyìí ti jẹ̀dí tó ti pa yín lóko, jẹ̀dí tí ò jẹ́ kẹ́ lè ṣe dáadáa, nǹkan tẹ́ máa lò lélẹ̀ confam ní àwọn product yìí. Eléyìí báyìí ti diabetes ajẹ́bi idán, oògùn diabetes yìí èyí tẹ́ bá dìde tètè wá rà kó dílé o, kó má di pé màá tún wá padà sọ fún yín wípé ó ti tán. Ẹ̀yin tí wọ́n kó wọlé ní jọ̀wọ́ bíbá yín ta kó wọlé result 4 days ó tó pọ́pọ́tà ìbílò ẹ̀ṣẹ̀ dé. So oògùn diabetes lélẹ̀ fẹ́yìn tẹ́ bá dìde, ẹ̀yin tẹ́ bá wá dìde ti high blood pressure òun lélẹ̀, ti BP lélẹ̀. So èyí tẹ́ bá ti fẹ́ bẹ̀ they are all what they are all latif. Máa ra káwọn ilé síbi ẹgbẹ́ kan bíbá yìí sí, máa wá smoke àtọ̀kan fi kó sí. So ẹ̀yin tẹ́ bá dìde ẹ pè mí. Bákan náà ẹ̀yin tẹ́ bá dìde àwọn spiritual item, spiritual store wa ló wà ní angus alẹ́bẹ̀ yẹn, òun ni spiritual store wa wà. Àti ní store fún oníkálukú, store wíìgì wa, store jewelries wa, store aṣọ wa, kódà African store náà tún wà nínú bíbá ìtóbi gan o. But mi ti ra African food síbi àwọn tí mo ta kò kọjá ló wà bẹ́ẹ̀. Bí ẹ̀yin tẹ́ bá dìde ọ̀fadà ṣe wà, ẹ̀yin tẹ́ bá dìde déédéé wa, ẹ̀yin tẹ́ bá dìde gàrí wà. Ẹ̀wọ̀n bá African food tí mo nílé epo èlùbọ́ gbogbo sẹ̀mó pádó yàmà àwọn yẹn ti tán àti tàwọn yẹn tán nínú ilé ká tó move sí shop. So ẹ̀yin tẹ́ bá dìde àwọn nǹkan yẹn, ṣẹ́yà ẹ̀yin tẹ́ bá dìde àwọn nǹkan àdúrà, ẹ̀yin bọ́ mi bẹ̀yìn dáàdì mi, ẹ má wòra ayé ní ìrọ̀ṣẹ́ ilé ayé yìí ogun ni, ọmọ ológo ló lógo. Ẹlòmíì kọ́kọ́ máa dédé sùn kò ní mọ what to do, ṣe lásán ni. Ṣé wọ́n pé tí kò bá sú ẹ wà wà focus, wà ní target, wà dé target wà bá. But tí kò bá sú ẹ o lè meet up now. Tó bá ti lè sún ẹ wo sísún mi jáde tó gbójú bẹ́ẹ̀ èyí ò ní débi tó ń lọ. Gbogbo àwọn kìíní ẹlòmíì máa ní pé ṣé gbogbo nǹkan náà di spiritual, ṣẹ́rí spiritual attack òun ló pọ̀ jù. And there are so many ways tí ogun máa ń gbà fi affect èèyàn, fi jayọ̀ téyàn dẹ̀ nímọ̀. Ẹlòmíì àkọ́ máa ní pé kàn rù sóhun, nǹkan tó rù sí èèyàn kan tó máa ṣe rere nínú ayé ẹ, tó máa sọ ẹ́ déyàn, tó máa jẹ́ kó wà òkè ni. Á dẹ̀ máa rù sí ẹ wàá kàn pé wọ́n bí láìkí kíní yẹn jayé, o ò ní mọ̀ pé ibi tí Sátánì ti lúgọ fún wọn nìyẹn. So many ways ni Sátánì máa ń gbà dọ̀dẹ̀ ló máa ń gbà láti target èèyàn. Ogun wà lóríṣiríṣi, gbogbo ẹ̀ ló lórúkọ, kò dẹ̀ wá sí bó ṣe wá pọ̀ tó, bógun ṣe pọ̀ tó láyé tí kò sí tí àdúrà kò ṣe kíni kò ká, kò sí tí pàdúrà ò ká. Gbogbo èyí tẹ́ bá ṣàtìrí wípé bóyá ìtájẹ́tì kankan ní àbúbọ́ ni, àbákọ̀tì ni, àbáṣetì, àbí ìkórira, promise and fail, anything ẹ pẹ́lẹ́ ní kéèfé Olúwa ṣò. Nígbà tí wá tẹ́ bá dẹ̀ fẹ́ wá sí ṣọ́ọ̀bù mi bí sí mi láì, bọ́ tẹ́ bá wá mo máa gbowó consultation. Àwọn tó ń bá mi dòwò pọ̀ wọ́n mọ̀ pé yes àtàtò iyọ̀ dùn ẹnu ò ṣe kò ẹ̀ṣẹ̀ nígbà tá a bá kọ́ sórí báyìí pé wòlíì ni wá, ìránṣẹ́ Ọlọ́run ni wá, confirm ni. Mo dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run, mo ń dúpẹ́ fọ́lọ́run. Kò sẹ́ni tó bá mi dòwò pọ̀ níbi spiritual items mi tí wọ́n ò ṣe kíni, tí wọ́n ní testimony ayọ̀, tí wọn ò dúpẹ́ fún Ọlọ́run. Kì í ṣe mímọ̀ ṣe mí náà, àánú Ọlọ́run mo rí gbà. Mi ṣe àyànjú rò wọnú iṣẹ́ ìránṣẹ́ àfihàn mi ni. So ẹ̀yin tẹ́ bá ní àwọn nǹkan tẹ́lẹ̀ lò fún spirit, ṣe bá ti tọ́ pé mo ti máa ń búyàn lórí social media kẹwàá rò bóyá ẹni ara ni mí, ẹni ẹ̀mí lè mí o. Tó bá jẹ́ pé kí n proud of myself, I'm a spiritual person tó gbáski. That is why I have the fear of God. Lè bá mi níbi ìwà burúkú, ìwà olè, jìbìtì, ṣìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lè bá mi bẹ̀, ṣùgbọ́n tó bá sọ fún kọ́ mú ẹnu bébébébébébé mo wà available bàjẹ́. Ọlọ́run ò bínú sí yẹn. Bible gan sọ ní ohun tó bá rí ni wàá fi rẹ̀ mí ẹ padà. Ẹnu mi ni mo lè fi gbára mi lọ́wọ́ ìjọba Nàìjíríà, lọ́wọ́ ìjọba tó ń pa àwọn èèyàn. So ẹ̀yin tẹ́ bá ní dẹ́ni ti fi spiritual items, àwọn pef, àwọn ọjà lóríṣiríṣi, àwọn nǹkan àdúrà jẹ́bídó tó confam tó yẹ pé tí ẹ bá lò ẹ mọ̀ pé yes Jésù lọ́ba. Ẹ̀yin ibi tí mo bá ń pariwo àṣejẹ́ bí ẹ̀jẹ̀ Jésù ní ṣẹ́gun bí lásán ni, owó ní kò sí kàn mí. Kò sẹ́ni tó bá mi dòwò pọ̀ tí mi ò ní sọ fún wọn pé ṣó gbàgbọ́ nínú Jésù. Tó bá gbàgbọ́ bẹ́ẹ̀, ẹni ọ̀ṣẹ́ ti bá fún ẹ pé yá lọ lò fún kan báyẹn máa rí títóbi ìyanu Ọlọ́run, nítorí pé kí ni Ọlọ́run ni.
Ọlọ́run máa jẹ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdáwọ́ kan tẹ́ lè lò fún spiritual items àbẹ́ èyí ò kàn tẹ́ bọ̀ bóyá spiritual àbí kò spiritual gbogbo ò ṣáà tí ẹ̀ yé mọ́ ẹ kó gbogbo àníyàn yìí tọ̀ Jésù lọ, ẹ kó tọ̀ Jésù lọ, Jésù máa bá yín ṣe everything máa wà okay. So gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn kan tẹ́ dojúkọ ẹ pè mí, ẹ jẹ́ kájọ ṣe kí ni kájọ fi ẹ̀mí jọ rin ìrìn náà ní agbára Ọlọ́run ojú òde ní tiwa agbára òní dáwà ibi oníṣẹ̀lẹ̀ sí wa. Ìbájẹ́ oníṣẹ́ ọwọ́ nìyí, ìbájẹ́ oníṣẹ́ oṣù, ìbájẹ́ bísínẹ́sì lẹ́yìn ṣe tí gbogbo ìwà ayé yín bó tẹkọ̀ wá rí pé everything ò lọ bó ṣe yẹ kó lọ, ẹ pè mí kí n fún yín láwọn kan spiritual items tẹ́ máa lò, everything will be fine. Àbẹ́yìn tẹ̀wájú ẹ̀ tó yẹ pé ó ti wẹṣẹ́ kò rí èrè iṣẹ́ ìkọ́kọ́ ló wò díẹ̀ kọ́kọ́rọ́ kan ló dì mú kọ́kọ́rọ́ yẹ̀mí abúlé yín lọ́wọ́ èdè yẹn máa ṣe kí ni ó máa já. Ẹni iṣẹ́ tẹ́ bá ń wẹ̀ pẹ̀lú ìfẹ́ olùgbàlà ní agbára Ọlọ́run alààyè iṣẹ́ yẹn máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára yín, ó máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára yín. Oṣù ọ̀nì Ọlọ́run máa jẹ́. Àbẹ́yìn tẹ̀ wá tí tájẹ́tì kankan ẹ̀kọ́ rí ìjákulẹ̀ àbẹ́yìn lálàkàlà àbẹ́yìn rọ́wọ́kọ́wọ́ àbí èrè àìsàn láàgọ́ ara yín. Àwọn nǹkan tẹ́ máa lò tí gbogbo ẹ máa dópin, gbogbo ẹ ló wà available, kì í ṣe bí ti kóòdù ti tèmi yóò ṣẹ́yẹ́ lè ó ti wà nú ẹ̀jẹ̀ kí n wà ní Nàìjíríà kí n má sí ní ìlú tó tutù wà tó mọ̀ pé èyí kan máa sọ pé oní nǹkan tó lè kí ọ sickness lówó wọ́n nínú òsì ẹ̀ kì í ṣe bí tẹ́lẹ̀ ogun òyìnbó gan lè wo eléyìí tó bá wù àwa tó bá wù àlọ́ nation body ni ó ti wà nú ẹ̀jẹ̀. Kí n wà níbi tó gbóná burúkú mo máa ní kóòdù ẹ̀bùn ní orí ọ̀fẹ́ ni mi ò dẹ́ complain fọlọ́run lẹ́yìn kí n sábà Olúwa ò ṣe é tí bó méjèèjì bá dípa tí bá fẹ́ bílù ẹ̀ bá tí bá yẹ ṣe fún ọ pàdé Olúwa ò ṣe é ni so yẹn yàtọ̀ mo ṣẹ̀fẹ̀ nìyẹn. So gbogbo àwọn nǹkan tẹ́ bá need for spiritual items ẹ pé Lady Kẹ́hìnfẹ́ Olúwaṣọ ẹnì kan tù tẹ́ bá wà bàbá yín sẹ́yìn àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù àdìṣe lásán. Gbogbo ipá òkùnkùn lórí ayé wa ilẹ̀ alanu agbéwọ̀mí gbogbo agbára Sátánì lórí wa ní orúkọ Jésù ọ̀run adáná sun wá fi iná palẹ̀ wọ́n mọ́. Àbójú wẹ̀yìn àdírógun mọ́, àwọ̀ wájú àdírógun, àwọ̀ ọ̀tún àwọ̀ òsì àdígi ogun mọ́. Níwọ̀nba ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wá ogun Fáráò tí wọn ò rí mọ́, àwa náà máa ṣe kíni a máa wá ogun ayé wa àti àwọn onígbòho wọn mọ́. Bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun ẹ bá mi ṣí ẹ ire o.